Oh
wọn lọ ojú wọn lọ ojú wọn lọ gbogbo ẹgbẹ́ rẹ̀ láyé gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ́run òun nìkan la fi fún ọba tí mo ní jù wọn lọ ojú wọn lọ ojú wọn lọ àtọ́bàjá yóò mọ̀ kí ọ. ẹ má bínú ẹ jẹ́ ìjọba bàbá. arúgbó ọjọ́ bàbá àgbàlagbà ìwọ ni màá sìn títí òye èrèdí ọpẹ́ mi náà dá òye. èrèdí ọpẹ́ mi náà dá òye. ọ̀nà ọpẹ́ mi máa pọ̀ sí ọ bá mi. ọ̀nà ọpẹ́ mi máa pọ̀ sí ọ bá mi. ìwọ tó dá mi sí tó jẹ́ kí ṣú bá mi lọ. ìwọ mi gbà mí yóò. wọ́n ní jù wọ́n lọ lójú wọn lọ ojú wọn lọ ojú wọn lọ. wọ́n ní jù wọ́n lọ ojú wọn lọ ojú wọn lọ ojú wọn lọ. gbogbo agbára láyé gbogbo agbára lọ́run òun nìkan la fi fún ọba tí mo ní jù wọ́n lọ ojú wọn lọ. Májẹ̀mú ńlá májẹ̀mú rẹ kò ní tàsé o. títí ayé rẹ̀ ni ọmọ àti ọ̀gá. Ògo Jésù ni mo dì mú. ẹ bá gbọ́ lyrics ẹ o. Ògo Jésù ni mo dì mú. Mẹ́mọ̀ ní kan ṣẹlẹ̀ sílẹ̀ ìlọ. Ayé tó kú bọ́tà jù fẹ́. Tani máa fi jọ tábò bá dààmú mi tani máa fi jọ tẹ́ bá dààmú mi máa fi jọ tí kò bá rí dààmú ọ̀tá tí bá rí dààmú ọ̀tá tani máa fi jọ fìjọ tá yóò bá halẹ̀ mọ́ mi wọ́n ti ṣe ìtọ́jú bẹ́ẹ̀ fún Jésù ó ṣàborí. Bàbá alágbàá ní bàbá yìí o. Ìwọ ni màmá. Bàbá olótùnú ìwọ ni bàbá fẹ́ o. Ìwọ ni kan ló mọ̀ pé o bá bàbá. Bàbá mi báyà o, oníbàjẹ́ ìmúlá. Májọ̀mú rẹ̀ kì í sàṣẹ o. Títí ayé rẹ̀ ni ọmọ àti ọ̀gá. Ọba tó gbà mí lọ́wọ́ ìbò tó sọ pé iṣẹ́ ọ̀hún. Pọ̀ rẹpẹtẹ, èṣù tẹ́, èṣù tẹ́, Èṣù tẹ́. èṣù tẹ́ o, àbùkù kan Sátánì èṣù tẹ́ o. Ìwọ ni màmá bá dà o, Ọlọ́run ìgbàlà mi o. Ìwọ ni màmá yìn lógo o, Ọlọ́run ìgbàlà mi o. Èṣù tẹ́ o,
Àbùkù kan Sátánì èṣù tẹ́ o. Iṣẹ́ mo fowórọ̀ ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo falẹ́ mi ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo falẹ́ mi ṣe èrè máa jẹ́ o èrè. Ohun mo fowórọ̀ ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo máa jẹ́ o èrè. Iṣẹ́ mo fowórọ̀ ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo fọṣọ́ mi ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo falẹ́ mi ṣe èrè láàjẹ́ o. Ohun mo fowórọ̀ ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo fàṣẹ mi ṣe kó má bàjẹ́ o. Iṣẹ́ mo falẹ́ mi ṣe èrè láàjẹ́ o. Tire change. This is causing one lane to be closed on the. Yeah. Good afternoon, all. I welcome you on board. I'm gonna block this bastard. I'm gonna turn the video right now because I just want everyone to see my face before I start. I'm not gonna chat like this. If I chat like this, I'm gonna be distracted by your comments and I'm gonna forget what I want to say. Many people say she can't come out. They've finished that, they've blocked that to death. She can't come out. Reason I'm bringing my face out. I am unstoppable. I'm a fearless lion. I'm a lioness. Nobody can stop me. Ọ̀gbàgbà tẹ́wọ́ gbà mí o e. Ọ̀gbàgbà ìwọ ni máa sì dókè. Ọ̀gbàgbà. Ọ̀gbàgbà. Ọ̀gbàgbà bà mí lọ́wọ́ ayé o. Ọ̀gbàgbà bà mí lọ́wọ́ ikú. Ọ̀gbàgbà o. Ọ̀gbàgbà bà mí lọ́wọ́ ọlọ́rọ̀. I'm gonna turn the video now, then I start. Let me turn it. Let me turn the video. Yeah. Good afternoon, everyone. Sorry, I'm somebody that loves God. I love music. As you all can hear Auntie Elaine, when she did that video, she said Buki was carried away because she loves good song. I'm a lover of good song, Christian songs. I'm a lover of Christian songs. So I'm very sorry if I have wasted your time. It's not intentional because but I have to honor the I am. Yeah. I have to honor God before I start anything. Ento ba le duro fine. Ento de le duro ema binu. Mo gbọ́dọ̀ honor Ọlọ́run. Ọlọ́run ló ní kí n wà láyé leni. Ọlọ́run de nìkan ló ń tì mí lẹ́yìn. Àti ní lẹ́yìn. Kojú má tì ní ohun nìkan ni mo fìyìn fún. Reason I have to listen to that music, yeah? Yeah. We are not going to start this chat without appreciating whom we have to give honor to whom honor is due by saying thank you, Lord. God in infinite mercy. I say, I'm going to be speaking today. I want you to speak through me. No amount of haters, no amount of derogatory comment can distract me. Oh God, my God. Tó bá jẹ́ pé wọ́n lọ bá tí ń tini lẹ́yìn tí ò jẹ́ kójú tini. Ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tì. Ògbéni níjà kẹ́rù òbò níjà. I'm calling on you now. Gbogbo ẹ̀yin ogun ọ̀run tẹ́ dilé ayé mú. Ẹ̀yin wòlíì tòótọ́ tẹ́ ń ṣe wòlíì. Tí ó máa ń ṣèké tó bá jẹ́ pé lóòótọ́ lẹ rán mi níṣẹ́ mo fẹ́ kẹ́ tì mí lẹ́yìn ojú ò ní tì mí tí ojú bá ń ti gbogbo ènìyàn ojú ò ní tì mí Olúwabùkọ́lá Jíṣẹ́ gbogbo nǹkan tí bá sọ lẹ́ni mo fẹ́ kẹ́ gba inú mi sọ̀rọ̀ bàbá gbọ́ kó gbóhùn mi ṣàṣẹ gbogbo àwọn tó dẹ̀ wà lórí láì nílé ni I sanctify them with the blood of Jesus ogun wàhálà ogun oṣó ogun àjẹ́ ogun èrè ogun lébùkú tó fẹ́ wá àtàkì wa lórí iṣó ilé ni ọ̀run bá mi ìdá Michael jẹ́ kó pa àwọn lórúkọ Jésù gbogbo àwọn olóbùkú ìtàsí náà àwọn jọ Judy tó wà lórí láì náà ọ̀run bá mi gbéṣẹ́ láwé wọn lọ́wọ́ jẹ́ kó delete ara wọn èyí tí ó bá delete ara wọn jẹ́ kí ṣe bá kó comment kí jù sínú bíní lẹ́sẹ̀kẹsẹ̀ in the mighty name of Jesus. Thank you God. Yeah. I'm not going to start this chat without appreciating you all. Thank you all so very much. Thank you for tuning in. Thank you for believing in me. Thank you for the true love. Thank you for the fake love. Thank you for the genuine support and everything. I appreciate you all from the depths of my heart. I appreciate Mommy Eileen. Mommy Eileen, thank you so very much. It is just so unfortunate. If Mommy Eileen had come in earlier, probably I might have given up on coming out. Not today. I might have not made that first video. The Facebook thing between myself and Dele might have not
escalated to this moment. But unfortunately, Ọlọ́run mọ bó ṣe máa ń ṣe nǹkan. Àbí nǹkan tí mo sọ yé yín. Ọlọ́run ló jẹ́ k'Aunty Helen intervene. But Mommy Helen, on my bended knees, I say thank you so very much. Ọjọ́ yẹn adalẹ́. Ẹ mú mi jẹ pẹ́ lórúkọ Jésù. Mo ti bú yín rí, mo ti ṣoríṣi fún yín rí, mo ti wojú yín rí, mo ti sọ̀rọ̀ sí yín rí. But you saw beyond that. I saw him. Mo rí yín. Mo dẹ̀ gbọ́ nǹkan kan tẹ́ sọ lórí chat ilẹ̀ kan. Ẹ sọ pé Bukky ti ń sọ nínú àwọn ọ̀rọ̀ yìí fún mi. Thank you so much for confirming that, ma. Dẹ̀ máa ń bá mi wípé kí n calm down. Pé tí n bá lọ jàásìn àbí tí n bá sọ̀rọ̀. Wọ́n máa ní Bukky tún ti dé. Ẹ̀yin lẹ jẹ́ kí n calm down títí dìgbà yìí. Mommy Helen, ẹ ṣé mo dúpẹ́. Ọ̀run á dùn yín nínú. Ẹ ní jìyà gbé. Níbi tẹ́ ẹ ti lè sọ̀rọ̀, àwọn ogun ọ̀run á sọ̀rọ̀ fún yín. Níbi tẹ́ ẹ ti lè jà, àwọn ogun ọ̀run á gbèjà yín níjà. From the depths of my heart, I appreciate you so very much. I am not going to start this chat without appreciating Mommy Anamayowa. Mommy Anamayowa, she's a lady we've started this journey together right from 2016 when the Facebook fracas started. When I didn't pick your call. Mama will pick call. Mommy Helen, when this Facebook fracas started, I didn't know Mommy Helen, but she saw that thing in me. She saw that genuineness in me. Then Mommy Anamayowa was not like this. She's very, calm, collected. She's always like Sister Bukky Killer Machine. She's always coming to me. I'm like a shield. But as I look at Facebook, so Anamayowa saw beyond what people are saying. In fair honesty, can I bust your bubble this afternoon? Me, Anamayowa ko waja for me. This is a lady. This is a lady. Timo Mbaso, Timo de Rikpe Otolo so. Anamayowa no de go olo gara. Olo she investigation. Oh no, lo no to fish investigation. O de Rikpe important see in so. Oh Tony, shocking for like be almost 3 days, 5 days. Anamayowa ti dasi oro. Shocking. Mo pe Anamayowa. Mo pe Kanamayowa ma ṣe ti lo ba tu ti be. Mo te tún bá rẹ́rìn gbà mí pé Dele, ó ti wọ one chance lọ́wọ́ àwọn Anamayowa. Do you understand? So I didn't even call Anamayowa, but èèyàn bí tèmi Anamayowa. Ọlọ́run sọ pé kàkà kí ọmọ olóore jì sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ránṣẹ́. Tó bá jẹ́ pé nìkan ló kù tó máa wò pé ọmọ yìí mo fẹ́ dúró tì Ọlọ́run Anamayowa kọ́ ló sọ̀rọ̀ Ọlọ́run ló lọ kó sínú ẹ̀. Ṣé kí ṣọ́ọ̀kì mo fún Anamayowa kankan. Mommy Helen ni mo jẹ́ wọn kankan rí láyé mi. But they saw beyond that. Anamayowa dey nja, ó dey nja fún mi. Anamayowa, mo ní Ọlọ́run ò ní jẹ́ kí n tẹ́ lọ́wọ́ ẹ, ò ní tẹ́ lọ́wọ́ mi. Ó ṣé mo dúpẹ́ Anamayowa. From the depths of my heart, I say thank you so much. I appreciate you. You have always been a wonderful supporter. I celebrate you. Ẹ jẹ́ sọ fún mi tí àwọn kan tí mo fẹ́ Anamayowa mi tí fún o kẹ́ má bá sọ pé bí a mo fún láṣọ ló ṣe ń jà mi tí jẹ́ Anamayowa kankan. Mommy Helen mi jẹ́ wọn kankan. Wọ́n kàn wò pé Ọlọ́run tó rí pé mi náà gbogbo ìjà tí mo ń jà lórí social media mo máa ń gbèjà yan ni. Reason t'Ọlọ́run fi rán àwọn èèyàn náà kan wá support mi. Ẹ ṣé mo dúpẹ́. Mo wá di parí ọ̀rọ̀ yìí without appreciating P&P. Pulse and Ponder. This is a man àti ìjà lórí Facebook. Mo ti orúkọ wọn gan pẹ̀lú orúkọ àwọn tí mo fi sínú orúkọ Mama Ṣẹ́gun. But P&P saw beyond that. Àbí kò yé yín. Ìgbà tí mo rí pé wàhálà yẹn pọ̀, mo sunkún lọ bá P&P. Money P&P, you are a man of integrity. I want you to handle this case for me. Mo fẹ́ sọ̀rọ̀ yìí, come sọ pé mo wà bias. Money P&P, I'm gonna block you. Sorry, I'm gonna block you. This is today I have zero tolerance to bullshit. If you come on my line and tell me what is already, I'm gonna block you. Kojo mo ya mi nye, ma block e. I'm gonna block you. Ma blocking e ni ring omo láyé yìí. I'm gonna block you. P&P is somebody atija. Mo ti mo ko P&P sínú àwọn tó àwọn ya Ṣẹ́gun. P&P ló wà ní number 23 if I can remember vividly. But P&P saw beyond that. Money P&P, you know I'm a fearless lion. Ṣùgbọ́n wọ́n fẹ́ pa mí lẹ́nu mọ́. P&P mo lè dákẹ́. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Eléyìí ò ṣe pé mo fẹ́ mú yàn wálẹ̀. Àwọn a lot of people wà ní gbèkùn. Ẹ jẹ́ pa mí, ẹ jẹ́ ká mú wọn jáde. And P&P said, my sister, calm down. I will take it upon myself. P&P, aṣọ yín ò ní fàyà. Ọ̀run á bá mi dúró tì yín. Iṣẹ́ yín ò ní dìṣẹ́. Ọ̀run ò ní fìyà jẹ yín.
lórúkọ Jésù gbogbo bí tẹ́ bá ń dé ojú rere àtàánú Olúwa a máa rọ̀gbà yín ká lórúkọ Jésù. From the depths of my heart, P&P, I say thank you so much, sir. God bless you. Heaven will speak for you where you least expected in Jesus' mighty name. Conclusively, I am going to thank Sister Valerie Lepit, Sister Olabisi, and all genuine people that supported me so much. Ẹ ṣé mo dúpẹ́, mo ò lè máa dárúkọ ni. Ẹ ṣé mo dúpẹ́, ọ̀run ò ní fìyà jẹ yín, ọ̀run ò ní pa ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Bó kù ìjọ kan kí wàhálà ṣẹlẹ̀ sí yín, ọ̀run á lànà fún yín, ojú ò ní tì yín, tójú bá ti gbogbo ènìyàn, ojú ò ní tì yín. Fún gbogbo àwọn tó dẹ̀ hate mi náà, tó yẹ pé they saw the truth, but just because of the hatred they've got for me, ọ̀run á kó sí yín nínú, ọ̀run á jẹ́ kẹ́ Ọlọ́run ò ní ṣe yín ládọ̀run mọ́tọ́, ọ̀run á ṣí yín lójú ẹ̀mí lórúkọ Jésù. From the depths of my heart, I say thank you all so very much. Mommy Eileen number 11 nu list ya Ṣẹ́gun. Mommy Eileen Ọlọ́run yọ yín. Ẹsẹ̀ yín yẹn na target ìgbà tá ma wọ́n níbọn lọ sí party yín. Anyway, thank you so very much. As you can see my title, and for everybody that is standing with me, God bless you. Ìdúró tẹ́ wá dúró tì mí yẹn, ẹ ní ṣubú, ọjà tẹ́ fi pọ̀n mí, mo ní jábọ́ lẹ́yìn yín lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́. Yeah, as you all can see my title, we did the first one on Monday. The second one is today. It is called My Experience with Dele Ogundipe, Part 2. I'm not going to recap anything because I fẹ́ máa lọ, mo fẹ́ máa sọ̀rọ̀ lọ mi fẹ́ pẹ́, you know. Ọ̀rọ̀ pọ̀ gan so mi de fẹ́ jẹ́ battery mi. Do mo mú kíni tá ma fi charge yẹn dání, but mo ti rí pé dàbò fẹ́ máa ṣe ségesège. So I'm not going to take too long. Yeah, let's go straight to the point. Okay, yeah, thank you so much. Thank you so much. Yeah, ibi tí mo sọ̀rọ̀ danger yẹn, ṣé rántí pé mo sọ pé Genesis, mo ti sọ̀rọ̀ Genesis síwájú, ẹ lọ wo first video mi. The first video is my experience with Dele Ogundipe, part 1, Genesis. This is my part 2, yeah? Yeah. It's so unfortunate. They tried to shut me. Mommy Eileen not so loud ki ma jade. But Mommy Eileen, unfortunately, ma, be ni mo ni sọ̀rọ̀ mo. But you know, every other thing will still continue. But mo ni sọ̀rọ̀ mo. Ṣó ti yín. But mommy, ẹ má bínú ma, ẹ jẹ́ kí n sọ ilé. Akin po ma gogo lẹ́nu. Ṣé ti gbọ́ ma. Ẹ ṣé ma. Ọjọ́ yẹn dalẹ̀ ma Mommy Eileen. Ẹ ṣé mo dúpẹ́ ma. Ibi tí mo sọ̀rọ̀ danger yẹn. Mo fẹ́ dáhùn àwọn little questions kan kí n tó bẹ̀rẹ̀. Mo ra àwọn èèyàn tán sọ pé ṣé Dele kọwọ́ bọ̀ mí lápò ni. Mo put update kan. I'm somebody mo kin siregun, and to everybody that said Genesis should give me my money. I am not talking today because I needed that money. Ọlọ́run ni mo ṣe fún. In fair honesty to God who made me, mo saw me by quote and unquote me this afternoon. I don't need that money. Mo ti ṣe for long. I am only coming out to talk about this because of the awareness. Because a lot of people ló wà nínú ìgbèkùn Dele Ogundipe. Am I communicating? Ìjọ yẹn tí mo gbé kíní yẹn sí, tí mo gbé update yẹn tó tọrọ £2,000. Many people sọ fún mi pé ṣó kọwọ́ bọ̀ ẹ́ lápò ni, kíní kan. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fún Dele lówó. Òótọ́ èmi ṣe because I am a giver. Abiko yin, because I am a giver. Anybody that knows me will tell you Buki gives. You know, I'm a blind giver. I'm a crazy giver. Yeah? I give back to back. So agaga iṣẹ́ Olúwa, tí bá ti rí iṣẹ́ Olúwa mo máa support ẹ. Ṣó ti yé yín. Initially ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní give Dele lówó, mo ń fún ni willingly. Dele wá ti rí beyond pé ọmọ yìí ń fún mi lówó, owó wà lọ́wọ́ ẹ̀. Ó wá hypnotize me. Fún ẹ̀yin tẹ́ mọ̀ túmọ̀ hypnotize. Dele ń lo oògùn fi gba owó lọ́wọ́ mi ni. Gbogbo àwọn tí Dele ń gba owó lọ́wọ́ ẹ̀, cut me and uncut me this afternoon. Dele ń lo oògùn fi gba owó lọ́wọ́ ẹ̀ ni. Àṣẹ máa ń pa àṣẹ ni, àṣẹ ò kì í bẹ̀bẹ̀. Bí Dele ṣe máa ń sọ, bó ṣe máa ń gba owó nìyẹn. Àṣẹ máa ń pa àṣẹ ni, àṣẹ ò kì í bẹ̀bẹ̀. Ẹ lọ wo content tẹ́ bá mọ̀, ẹ̀yin tẹ́ ń blame mi. Tí ẹ bá mọ̀ ìwé kà, ẹ lọ ka content yẹn dáadáa. Dele ò bẹ̀ mí fún owó yẹn, ó pa àṣẹ ni. Tẹ́ bá rántí pé mo sá lọ, ṣé rántí pé sọ pé you ran away. Mo ti ń gate ẹ, mo sá lọ.
London ni mo lọ. Ó retí pé kí n pe òun kí n wá rí òun, but mo pé throughout my stay in London. Àwọn Yomi Oni lọ ṣe ìkórè. Ṣé rí pé inú update yẹn, ó sọ pé you ran away. Ẹ jẹ́ ká máa fi ọpọlọ, ká máa fi bá ọ̀rọ̀ yìí lọ. Ó sọ pé you ran away. Ṣé ti gbọ́? Mo sọ pé no daddy. Ó wá ní harvest loading. Money by his grace. Ṣé gbọ́ mi? Money by his grace. Ìgbà tó ti sọ pé only you ran away because you don't want to give money. Ẹ lọ kàdàdà. Money, daddy, and before God Almighty, I ran away ni because mo ti mọ̀ pé anytime tí n bá ti rí Délé, ó máa fẹ́ gbowó lọ́wọ́ mi ni. Ṣé kò tí mo sọ yẹn yín, ó máa fẹ́ gbowó lọ́wọ́ mi ni, but mi lè sọ fún yàn. Ṣé kí n shock yín lọ́sàn yín? Àbúrò mi tajọ́ ń gbélé mo yóò mọ̀ bí ṣe náwó until gbà tó ń rí lórí social media. Àbúrò mi ń sunkún ni. Mo yóò mọ̀ bí ṣe náwó tó àfìgbà tó rí lórí social media. Ó wá bá mi, ó náà ti Bukky. Ṣé gbogbo owó tẹ́ ná ni? You are a very hardworking woman. We don't lack anything in the house. Mo sọ fún yín pé holiday ta lọ. Cash, holiday ta lọ. Mo ṣiṣẹ́ mi cash, I lọ for holiday back to back ni. I sanwó ticket, I saw everything. Ọmọ ṣiṣẹ́ ni mí. Ṣé gbọ́ mi ma? Ẹ lọ ka content yẹn. Délé sọ pé you ran away. Èmi tí mo mọ̀ ń sá fún because mo ti ń feel pé something is happening, but mi lè place nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé kò tí mo sọ yẹn? Mo wá ní no. Mo ní ó ní anyway. Ó ní you ran away because you don't want to give money. Mo ní mo ní no daddy. Ó wá sọ pé harvest loading. Ṣé ń gbọ́ mi? Harvest loading tó wá sọ yẹn. Ṣé ń gbọ́ mi? Money by his grace. Ìgbà tó dẹ̀ sọ pé you ran away because you don't want to give money. Mo ti mọ̀ pé owó ló ń bá mi sọ. Mo wá béèrè pé mo ní kó jẹ́ kí n mọ bill tèmi. Ṣé ń gbọ́ mi o? Mo ní let me know my bill so that I will pay. Ó bá sọ pé £2,000. Bí Délé máa ṣe ń béèrè nìyẹn. Àṣẹ kì í bẹ̀bẹ̀, àṣẹ máa ń béèrè ní ọ̀rọ̀ Délé. Délé ò kì í bẹ̀bẹ̀ ẹbí gbogbo àwọn tó wà nínú gbèkùn. Àfi tó ń bá fẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó ò bá sọ̀rọ̀, gbogbo bí ti bá lágbára dé ni máa sọ̀rọ̀ Délé dé. Ṣé mọ gbogbo àwọn Celestial newspaper tó ti approach mi pé àwọn fẹ́ interview mi ni. Délé, I don't want to go this route with you, but for you to confide in somebody. Ipe tèmi bá bọ́ta wá gbé àwọn blogger jáde. Délé, let it get started. Ṣòtìrí blog mi. Èmi kò ti bẹ̀rẹ̀ blogging. And my blogging is very, very educative. Ó lọ sínú Google direct ni. Tó bá ṣe ń wò lórí Facebook ló gbé wọn lọ Google. Within 20 minutes tí mo post kíní yẹn lẹ́ni, over 3,000 ti kà. Délé, ní dúró wò tán. You pushed me. If you had known, you would have stopped. You would have stopped your bloggers, your roadside bloggers, not to come for me. But that was the greatest mistake you made. If you had met Auntie Ellen before this, but it save us, say. But unfortunately, feel ni wèrè, gbogbo wèrè ma be reset brain in this factory setting. Well, lie. I'm a fearless lion. Let everybody be against me. I will still talk. Ẹ jẹ́ kí ma sọ̀rọ̀ mi lọ. Ṣé kí bó ṣe kọ kíní yẹn, ó ní £2,000. Ẹ rí pé mo jiyàn. Mo nágbára Ọlọ́run gbé. Mo ní noted. Mo wá sọ fún pé mo ń bá source fáwọn tó máa ra camera. Ṣé rí nǹkan tó tún kọ síbẹ̀? Ẹ wo bó tún ṣe kọ o, kò tiẹ̀ sọ pé please, very mannerless idiot, very unruly idiot. He is so arrogant. Ìgbà tó gbójúlé Ògùn tó ń lò yẹn ló gbójúlé. Ògùn yẹn sure fún jù. Ẹ rí bó tún ṣe kọ. Ó sọ pé I want 10 people to donate 1,000. Money, consider it done. Ṣé ń gbọ́ mi gbogbo yín? Money, consider it done. Bí Délé ṣe máa ń bí mi nìyẹn. Àṣẹ ò kí ń bẹ̀bẹ̀, àṣẹ máa ń pàṣẹ ni. Délé máa ń pàṣẹ fún mi tó bá nídìí owó ni. Tó bá dé máa gbàdúrà fún mi, even if at all, tó bá máa gbàdúrà yẹn nìyẹn, á sọ fún mi pé God will bless you. You will not be stranded. Nǹkan kan tó máa sọ nìyẹn. Ẹ jẹ́ ká fi yẹn tì. Ẹ̀yin tẹ́ bèrè question lọ́wọ́ mi, ẹ jẹ́ kí n play fún yín because àwọn olórí burúkú kan sọ pé mo ti yọ date. Wọ́n sọ pé Chloe kò sí photo Délé ńbẹ̀. Délé ti yọ photo ẹ̀. Ṣé mo nǹkan tí Délé máa ń ṣe? Ṣé mo pé Délé máa ń sọ pé àwọn scammer kan wọ́n lọ forúkọ òun gbawó, Délé àtàwọn ọmọ tó ń tẹ̀lé àwọn ló ń forúkọ gbawó. Àwọn ló ń lo different accounts. Notice pé Délé máa ń sọ statement kan. Ó bá ń sọ pé àfẹ́ mú wọn fọ́lọ́pàá, àfẹ́ arrest wọn bá ńlárọ́. Àwọn tó ń tẹ̀lé Délé ló lọ ṣe scam, lọ ṣe oríṣiríṣi account. Tó bá ti rí pé mú àwọn, wọ́n bring it down, wọ́n tún lọ ṣí mi.
àtìgbà tó wá ti ń ṣe kíní yẹn ni Dele ti yọ photo ẹ̀ gbogbo àwọn tó mọ̀ pé nọ́mbà Dele nìyẹn gbogbo àwọn tó mọ̀ pé photo Dele nìyẹn Dele ò ní photo lórí Prophet Ọládélé tí mo store ẹ̀yin olórí burúkú ẹ̀yin táyà yín máa bàjẹ́ tẹ́ ẹ̀ sọ fún mi pé nọ́mbà ẹlòmíì ni mo stuff Dele pẹ̀lú irọ́ lẹ pa máa play sound yẹn fún yín sìn máa play nǹkan tí mo sọ lẹ́yìn ìgbà tó sọ pé òun fẹ́ owó yẹn máa play fún yín sìn kí ló dé kí ní ìṣe báyìí mo ń bọ̀ o máa play fún yín sìn because àwọn kan sọ pé báwo làwọn ṣe show ẹ̀ pé Dele ni ipe Dele kọ́ ló send ẹ̀ máa play voice note yẹn sí yín sìn ṣe ti gbọ́ mo ń bọ̀ I'm coming máa play voice note yẹn fún yín sìn mo ń bọ̀ yeah máa play voice note yẹn fún yín mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ voice note yẹn ṣe ti gbọ́ ẹ máa gbọ́. Hello ṣé wà okay ẹ bá mi fi voice note. Oh òun kan sorry nǹkan tí mo fẹ́ play fún yín kọ́ ni ẹ má bínú mo ń bọ̀. 1 minute ẹ jẹ́ kí n sáré lọ mú fídíò yẹn mo ń bọ̀ ẹ jẹ́ lọ mú audio yẹn 1 minute don't go Sean yeah ẹ jẹ́ kí n play kíní yẹn fún yín kẹ́ gbọ́ because àwọn kan sọ pé kò ń ṣe sorry kíní ó tiẹ̀ tán kíní lẹ̀ látàrọ̀ sorry yeah àwọn kan sọ pé kò ń ṣe Genesis ló ni mo send kíní yẹn sí pé mo form ẹ̀ ni so ẹ jẹ́ kí n play voice yẹn fún yín kẹ́ gbọ́ ṣé ti gbọ́ mo ń bọ̀ ẹ má bínú mo ń bọ̀ ṣé kò lọ ni mo ti send na iṣu ti jẹ̀bi o mo ń bọ̀ ẹ má bínú o ẹ má bínú I'm very sorry bí àwọn flag ni I don't know I'm very sorry are we still online MHM are we still online ẹ jẹ́ káwọn èèyàn padà wọ́n ti flag ni ẹni tó bá flag video yìí if you flag the video gbogbo nǹkan tó ń ṣiṣẹ́ lára yín máa kẹ̀yìn sí yín ni tẹ́ bá flag video yìí ẹ máa kúkú òjijì máa gbé yín sí lọ́dún yìí ni ẹ̀yin olórí burúkú ẹ parọ́ mọ́ mi tó ẹ̀ tún fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀hún máa kẹ̀yìn sí yín lọ́dún yìí ni listen to me flag this video and flag your destiny flag this video and die of COVID-19 àwọn olórí burúkú ẹ jẹ́ kí n play kíní fún yín because many people sọ pé ṣé irọ́ ni mo pa pé Genesis pé orúkọ ẹlòmíì mo fi store ẹ jẹ́ kí n play fún yín. Hello daddy. Ẹ má gbọ́. Okay. Yeah. Ẹ pẹ̀lẹ́ sà. It's just a quick one. Ṣé pé £2,000 lẹ pé owó mi. Okay. Tí n bá send díẹ̀ ó ti dín. So, do you want me to bring it when coming cash, £2,000 cash to give it to you? Àbí kí n send díẹ̀. So tí bá ti send díẹ̀ nínú ẹ̀ lọ ti máa yọ commission tí bá ti send díẹ̀. What I will both ever buy is 905,000. So I check more which one you want me to do. Do you want me to send it, or do you want me to come with it when I'm coming? I'll be in Nigeria, Alagbaro, on the 5th of December. So it's about to find back check more. Check in send the cake naira. Check put 2,000 left with pounds. So check mu cash and one money cash in back, or can send it via money transfer. If I send it via money transfer, I could pay one and more 905,170 something the calculation to phone. So I just can that. Okay, sir. Bye, sir. Can you hear that? Step back by me top up. Share my voice here. Share my voice here. Ẹ ti gbọ́ voice here. Because àwọn kan sọ pé yeah, ẹ ká sir. Yes, sir. Ṣé wàá gbé sir. Ṣé ń gbọ́ mi because àwọn kan sọ pé mo lọ fi orúkọ mi àwọn kan sọ pé orúkọ mi ni mo lọ fi sí ipe kò ń ṣe Genesis ló ní message yẹn ni mo ṣe play voice yẹn fún wọn pé ṣé kí mówó yẹn wá cash ìyẹn nìyẹn fún yẹn ṣé ń gbọ́ mo tún àwọn kan tó sọ pé gbogbo allegation tá fi kọ Genesis èyí tí mo fi ń gbé Genesis wá sórí social media tí mo fi ń bàjẹ́ ipe ká lọ sí court I beg your pardon let me burst your bubble. Ìgbà tí mo fẹ́ mú Genesis wá sórí social media tí mo announce mo lọ sí court mi lọ announce mo wà lórí line daddy ẹ bá lọ tin ẹ ṣé ma ẹ ṣé sir yes sir ṣé ko tí mo sọ yẹn ẹ̀yin tẹ́ sọ pé let her go to court they don't need to bring him down on the social media are you for real
èmi ni mo gbé wá sórí social media náà ṣe mọ́ ni gbogbo yín ò mọ̀ náà ṣé mo lọ sí court kí n tó wá introduce ẹ̀ sí yín èmi mo gbé wá sí social media so social media tí mo ti gbé wá yẹn ṣóyẹ yín social media yẹn náà ni ma ti sọ for everybody kó desist social media yẹn ni ma ti sọ nǹkan tó ṣe so gbogbo ẹ̀yin alábòsí tẹ́ ń sọ pé they need to go to court for the courtless ẹni tó bá mọ̀ pé mo ń ba image òun jẹ́ Genesis take me to court ká wá lọ pàdé ńbẹ̀ that is that so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣé ń gbọ́ mi so Genesis ìgbà tó yá gbogbo yín sọ pé ṣó kówó bọ́ mi lápò ìgbà tó yá ó wá ń lo oògùn ó máa ń pàṣẹ ni tí ò bá jí pè mí láàárọ̀ á bá mi sọ̀rọ̀ lálẹ́ àbí kó send text ṣé ń gbọ́ mi ìjọ́ kan ó kàn pè mí láàárọ̀ máa update gbogbo ẹ̀ inú blog mi lẹ ti máa rí many of it so go and follow that blog I'm gonna give you that name again go and like it and follow it inú blog mi lẹ ti máa rí a lot of àṣírí ṣé ń gbọ́ mi Genesis máa pè mí ìjọ́ mi ó kàn máa pè mí hello I want 1,000 blocks from you 1,000 blocks mani daddy how much is it asoye tonta consider it done mi kì í yiri nǹkan tí Genesis bá sọ bí ìyá mi dá kí sọ pé mo ò lówó ẹ jẹ́ kí sọ kíní kan fún yín o tí ẹ bá wá lówó ibi tí Genesis ṣe ògùn dé are ò ní balẹ̀ o kọ́kọ́ lọ yá owó yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ì lọ yá owó yẹn mo ń ṣiṣẹ́ so owó iṣẹ́ tí mo ṣe ni mo fi ń san am I communicating gbogbo àwọn tó ti ní experience pẹ̀lú Genesis wọ́n ti sọ fún mi tí Genesis bá béèrè owó lọ́wọ́ yín àbí orí line tó wà yẹn tó ti ń béèrè owó Genesis máa pàṣẹ ni tẹ́ ẹ bá ó máa ṣe yín bí pé kẹ́ lọ empty account yín ni ìwọ tó bá ní experience ẹ get in touch ẹ má bẹ̀rù mo ní gbé orúkọ yín jáde ẹ lọ bí anybody ṣé rí bẹ́ẹ̀ ṣe wo Genesis lórí screen tó ń béèrè owó yẹn ẹ lọ bó ṣe máa ń béèrè ó máa pàṣẹ ni ó ṣe débẹ̀ ni tó bá ẹ mo máa ṣe kó máa empty account ẹ wá lọ empty gbogbo account ẹni tó bá empty ẹ tó bá wá promise Genesis pé ó fẹ́ fún lówó ṣé kí shock yín ó má dàbí pé ó jẹ èèyàn ń gbèsè ni tó bá sanwó yẹn ó ní are ò ní balẹ̀ tó bá promise Genesis tó bá sanwó yẹn are ò ní balẹ̀ kò sí bó ṣe lè good tó gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Genesis ò lè mú mi mo lè fall ẹ gbàgbé ẹ Ọlọ́run jẹ́ kẹ́ kó sí páńpẹ́ ayé ṣé kò tí mo sọ yẹn ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ṣé mo pé Genesis sọ fún mi pé Genesis ti sọ fún mi pé òun ò kí ń gbowó lọ́wọ́ èèyàn ṣé rántí ó ní èmi nìkan lòun máa ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ so ìtorí ẹ̀ tó bá ti bèrè bẹ́ẹ̀ yẹn tó bá ṣe mọ̀ ó máa pàṣẹ máa fún mo kì í sọ pé no mo ò ní kò yé yín that is number one Genesis tún wá sọ fún mi pé òun ò kí ń jẹun ta ó máa parọ́ gan Genesis Ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ sí kárí ayé ni Ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ sí kárí ayé àfi tó bá bọ́ta tó lọ tú bàbá fún Ọlọ́run tó bá tú bàbá kò tú bàbá fún Ọlọ́run kò síbi tó lè sá lọ kò sá lọ CNN kò sá lọ BBC àṣírí ẹ̀ máa tú ni Genesis àṣírí ò ní bò Ọlọ́run ọ̀ṣọ́fà tó fi ń parọ́ Ọlọ́run ọ̀ṣọ́fà Ọlọ́run ajálẹ̀ kòkò Ọlọ́run bàdà Ọlọ́run Jésè tó fi ń parọ́ Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá tó fi ń parọ́ wọ́n á rìn ẹ̀ ń wòwò wọ́n á tú ẹ láṣìírí síta Genesis ma wá sórí line á sọ fún pé I don't eat after 7 mi kì í jẹun níta oúnjẹ inú ilé nìkan ni máa ń jẹ ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ ẹ mọ̀ bí táṣírí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní tú Genesis kò wá ń ṣàyìn tẹwà ní London nìkan ni Genesis gbowó lọ́wọ́ àwọn single parent Genesis iṣẹ́ ò da iṣẹ́ ló sún ẹ débi jìbìtì iṣẹ́ ló sún ẹ débi jìbìtì àwọn máa parọ́ àwọn jẹku irọ́ ló ń pa nǹkan tó bí màmá Genesis tó máa ń wò bẹ́ẹ̀ yẹn nìyẹn tó bí màmá yẹn rí i pé ọmọ ìṣe wa ń parọ́ báyìí àwọn jẹku àwọn fi ṣakarin sínú tí irọ́ ni Genesis ń pa ìtorí ẹni màmá ṣe máa ń look sad tó bá ti ń parọ́ irọ́ yẹn ti pọ̀ jù àwọn àbúrò inú wọn ò dùn sí Genesis ẹ bá gbọ́ wíní lẹ́nìí àbúrò mi wà ní London single parent ni ṣé ń gbọ́ mi ọmọ yẹn true mi lọmọ yẹn ṣe lọ sí Genesis Church ọmọ yẹn ò ṣe sẹ̀lẹ̀ ọmọ yóò tiẹ̀ súnmọ́ aláṣọ funfun kò súnmọ́ bí tó ti ń kọrin orin tẹ̀lé rárá ipasẹ̀ mi lọ́mọ yẹn fi bẹ̀rẹ̀ sí lọ church as a matter of fact èmi gangan ni mo ra sùtánà fún ọmọ yẹn kẹ́ lè mọ̀ bí ṣe máa ń win ní souls sí o èmi gangan ni mo ra sùtánà fún ọmọ yẹn bẹ̀rẹ̀ sí lọ church ìjọ kan tọmọ yẹn ń lọ sí church ibi tá a ṣe Genesis ti tún nìyẹn o tí mo fi mọ̀ pé ó máa ń jẹun ta Genesis ó parọ́ kú Genesis ṣọlá náà ló lè fẹ́ onírọ́ pàdé onírọ́ ni wàláhì tó bá gbé ẹ sílẹ̀ ń gbàǹjo mi lè ra ní 1 naira ìgbà tí mo mú ẹ o bí a mo lè ra ní
1,000 ṣùgbọ́n Genesis bó ṣe wà kó gbé sílẹ̀ ní gbàǹjo you are priceless you are nothing you are rubbish olè ọmọ sòkò páì lórí cyberspace wa ni sórí gbogbo ètò yìí ń bọ́ta yẹn agídí lóyìn ṣe èmi ni máa rẹ́yìn èmi Olúwabùkọ́lá olè Genesis èèyàn Pastor Koza ẹ bá fi wọn wéra wọn o Genesis èèyàn ìgbàlódé Ramoni Genesis èèyàn ti hush puppy ṣé káwọn ọmọ tó bá ti tẹrọ fọwọ́lé yẹn àwọn ọmọ tí yà ti jẹ yẹn tó bá fẹ́ wá exploit yín báyìí ìjẹkújẹ ló máa jẹ yín ẹ jẹ́ kí n máa sọ lọ ẹ mọ bá ṣe Genesis ṣe tú ṣe pé ti sọ fún mi pé mi nìkan lòun máa ń gbowó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ti sọ fún mi pé mi nìkan lòun máa ń pé òun jẹun ta sorry ó ní òun kì í jẹun ta inú ilé lòun máa ti ń jẹun and tó bá ti dé after 7 òun ò lè jẹun mọ́ ṣe ń gbọ́ mi àbúrò mi tí mo introduce sí ní church wọn yẹn ní Nàìjíríà àbúrò mi yẹn wá ń lọ sí church ìjọ náà níjọ́ Sunday ni because èmi máa ń check on everybody ayé ìwọ tó sọ pé kí n show proof yẹn ayé ìyálà yìí ò ní dá ìwọ tó ní kí n show proof yẹn ayé yín ò ní dá mi bá show proof ṣe máa believe ni olórí burúkú yín now just because you hate the messenger you don't want to listen to the truth and who cares wallahi bójú yẹn kan ló gbọ́rọ̀ mi máa lọ sí radio station máa lọ sí LTV8 wo ibi tí máa rojọ́ Genesis dé gbogbo ayé máa wo wọ́n máa wá sòkò pa ẹ́ ni ṣé kan tí mo gbọ́ iṣẹ́ yẹn ó ti sọ fún mi pé òun jẹun ta àbúrò mi tí mo introduce church yẹn àbúrò mi wá ń lọ sí church ìjọ náà Sunday ni because man check on everybody ipe ṣé òun lọ church o lọ sí church o bábúrò mi ṣe wá ń lọ ó wá gbé phone mo níbo ló wà táriwo ń dún ẹ máa gbọ́ bá àṣírí ẹ̀ kàn tún sí mi lọ́wọ́ ni but yet mo ti overlook ẹ̀ ó ní mo ṣà ń gbariwo mo níbo ló ń lọ Dúpẹ́ ibo ló ń lọ òun lọ church ni ariwo ń dún bí tó wà yìí ibo ló wà mo wà ní Shoprite ni kí ló ń ṣe Shoprite ẹ máa gbọ́ o mo fẹ́ ra fruit ni Genesis olè olórí burúkú nǹkan tí ò lè fowó ẹ̀ rà òun ló máa sọ pé kẹ máa rà fóun wo ẹ máa gbọ́ wíníwíní èmi nìkan kọ́ ló gbà o Genesis wo àṣírí ò ní bò mọ́ fún ipò tiẹ̀ lọ bá wọn àwọn olórí burúkú torí kọ́ máa blog mi bàbá ọmọ mi tí ò ṣẹ́ 17 years tèmi àti bàbá ọmọ mi ò ti sí mọ́nì ó lọ blog bàbá ọmọ mi ò ní jẹ́ tán àfi kẹ́ bá wà dẹ́kọ̀ Sọ́jí wà á mọ̀ pé má fi àlẹ́ blog èmi tí mo sọ bẹ́ẹ̀ ni ẹ lọ wo gbogbo fọ́tò ẹ̀ dáadáa ẹ lọ wo àwọn tó bá ya fọ́tò wà á mọ̀ pé má fi àlẹ́ blog Sọ́jí ó ti ń jálé agbọ́n tipẹ́ ó ti di dandan kó forí jálé agbọ́n lè tó ṣe ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ mi lọ ọmọ mi wá ń lọ ń jọ́dọ̀ àbúrò mi yẹn wá lọ wọ́n ní bó ló wà ó lóun wà ní Shoprite kí ló ń ṣe ní Shoprite níjọ́ Sunday baba Genesis ló sọ pé kí n bá wọn ra fruit mo ní baba Genesis ò kí ń jẹun ta fruit báwo baba Genesis ò kí ń gba nǹkan lọ́wọ́ yẹn kò ń jẹun níta ó ní kíni ó ní Sunday tí n bá ti ń lọ ẹ máa gbọ́ o this girl is a single mother owó oṣù girl yìí ní Nàìjíríà is 120,000 lọ́mọ yín gbà lóṣù ní Nàìjíríà àbíkò yẹn ẹ máa gbọ́ o ẹ bá mi kò tẹ o ọmọ yóò tún ṣara diaspora Genesis have no mercy Genesis ò láàánú torí ẹ̀ mo sọ pé kò jẹ́ ká ṣe àánú ẹ̀ Genesis ò láàánú Genesis kò ń tap up justice with mercy Genesis ò ní wo pé single parent làwọn ẹni Nàìjíríà ló ń gbé ẹ máa gbọ́ mi o single parent ní girl yìí 120,000 lọ́mọ yín gbà lóṣù èmi ni mo máa ń bá ọmọ yẹn fi 50,000 kún because mo mọ̀ pé ó ní ọmọ ó dẹ̀ máa sanwó lé ṣé ń gbọ́ mi èmi ni máa ń fún ní £100 every month ṣé ń gbọ́ mi ọmọ ní no aunty mo ní Genesis ò kí ń jẹun ta o ó ní aunty mi kí lẹ̀ ń sọ yìí ó ní kí lẹ̀ ń sọ yìí ó ní every Sunday tí n bá ti kí n tó máa bọ̀ ní church ní Genesis máa pè mí ó máa send the fruit ni mo ní àwọn fruit bíi eléèlò ló máa ń rà ó ní ó kéré ju fruit 40,000 ṣé ń gbọ́ mi ẹ lọ Google àwọn fruit ẹ máa wọn fruit yẹn mi dẹ̀ nílé wọnú bí báyìí kí n lọ rà kí n fi wọ̀nyí fruit yẹn wọ́n gan báyìí tí Genesis bá ti wá sí UK fruit yẹn ló máa sọ pé kán rà fóun jù ṣé ń gbọ́ mi ó ní àwọn expensive fruit ó máa send ẹ̀ sọmọ yẹn ó máa ní kọ́mọ yẹn bóun rà á ní Shoprite orí fruit yẹn òun ò kí n lè lọ church lọ sọ́ọ̀sẹ̀ mọ́ tó bá send oògùn sọmọ yẹn oògùn tablet á ní kó bóun rà náà ní chemist kan tó wà ní Shoprite ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ó máa pe ọmọ yẹn á ní bó ṣe ń bọ̀ kó ra oògùn kó dẹ̀ bóun ra fruit ní Shoprite mo ní no mo ní kọ́kọ́ pack
pack well, tell me you are lying. Ó ní àǹtí mi mo parọ́. Ó ní bí ṣe máa ń ra fún yẹn tí bá ti ń lọ church. Ó máa text mi láàárọ̀ kùtùkùtù. A sọ pé are you coming to church? Ọmọ yẹn ní tó ń bá sọ pé òun born church. Genesis àwa send. I want you to buy these fruits when you are coming. Ọmọ yìí ò ní owó. Ọmọ yìí ti fi owó lé ẹ̀. Ó ti fi fún Genesis lówó rí. Ṣé ń gbọ́ mi ṣá? Ọmọ yìí ẹ quote mi o 120 lọ́mọ yìí ń gbà ní oṣù. Èmi mò ń bá fi owó kan. Single parent ni òun ló ń dá tọ́mọ ló ń dá gbé ní Nàìjíríà. Nàìjíríà lílé ń gbé o. Ẹ má gbọ́ mi. Mo ní o sure ó ní dáadáa ó ní òun ló máa ń bara fútù ó ní Shoprite ló máa ti ń rà. Mo ní kí ló tún máa mo ní but Genesis ò kí ń jẹun níta. Ó ní kí ni mò ń sọ yìí. Ó ló máa ń jẹun ta dáadáa. Ó lóun ti wà lọ́fíìsì ẹ̀rí tíyàwó chairman gbóúnjẹ wá fún. Mo ní rọ́ ló pa. Mama parọ́. Ó ní Genesis máa ń jẹun ta dáadáa. Ó lóun ti wà ní ọ́fíìsì yẹn rí tíyàwó chairman church wọn tó gbé oúnjẹ wá fún. Ó ní togo like oúnjẹ Igbo. Mo ní Genesis ń jẹun. Ó ní yes. Ó ní wọ́n gbé oúnjẹ yẹn wá fúnjọ́ yẹn tó jẹ. Mo ní bí ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ fọ́mọ yẹn nìyẹn. Ọmọ yẹn wá ń sọ̀rọ̀ fún mi. Ọmọ yẹn sọ a lot. Bí Genesis ṣe send porn video sí. Tí Genesis máa ń pè níyàwó òun fẹ́ ni. Ṣọlá ń fìyà jẹ òun. Ògùn ni Ṣọlá fi fẹ́ òun. Ṣọlá òun ò like ẹ̀. Òun kò fẹ́ Ṣọlá ni. Tẹ́ bá rí bó ṣe ń ba Ṣọlá yìí jẹ́ tó. Screenshot wà o. Ẹ bá lọ kàánú blog mi. Tó bá ti fẹ́ tọrọ owó lọ́wọ́ yín, àwa ba Ṣọlá jẹ́. Ògùn ni Ṣọlá fi fẹ́ òun. Ṣọlá kọ́ ló jẹ́ kóun fẹ́. Ṣọlá máa ń sùn kiri, wọ́n máa ń bá Ṣọlá sùn kiri. Genesis tó bá sọ bọ́ síta ó ti ó máa ń ṣépè náà mo mọ̀ pé ó máa ń ṣépè. Ó ti sọ fún mi pé tá bá tiẹ̀ ṣépè ní church, tá bá dénú ilé a máa wò di aṣọ a máa fi yí padà. Genesis ó sọ fún mi. Tí n bá parọ́ ọmọ ilé ni Ọlọ́run ló wà láàrin mi àti ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ọmọ yẹn sọ̀rọ̀. Mo ní èmi àtọmọ yẹn wá sọ̀rọ̀ at length. Mo ní rọ́ ló pa. Mo ní Genesis sọ báyìí. Ọmọ yẹn wá sọ gbogbo nǹkan bí Genesis ṣe ń sọ̀rọ̀. Gbogbo bó ṣe send porn video sí everything. Mo ní rọ́ lọ́mọ yẹn pa. Mo mọ̀rọ̀ yẹn dání. Mo ní you know what? Mo ní as from today. Mo ní I want you to do me a favor. Mo ní tí Genesis bá tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ sọ fún pé ó ní. Ó ní àti Bukky that is another problem I have. Ó ní anytime tí Genesis bá ti tọrọ mi kì í lè sọ pé mo ní. Ó ní jọ́ kan ó pe altar call 50,000 ní church. Ó ní bóun ṣe bọ́ta ó ní òun fẹ́ bọ́ta ó wá ń wojú òun. Ó ní bóun ṣe dìde tóun bọ́ta. Ó ní Genesis sọ fún òun pé 100,000 ni mo máa san. Ó ní àti Bukky owó ilé ni mo lọ kó tí mo fi san owó tí mo fún Genesis. Ó ní àti Bukky kò possible bí a ti ń bá lọ church. Mo ní ọmọ kan má lọ church mọ́. Jókòó sílé ọ̀rọ̀ yìí ò ń ṣe ojú lásán. Ẹ bá mi dìyẹn mú. Ọmọ yẹn sọ fún mi. Ṣé rántí pé mo sọ ń jọ́kọ̀ pé ìkọ́nú àwọn tó wà ní church Genesis ó wá sunkún bá mi lára victim Genesis ni. As a matter of fact, girl yẹn rò bí pé mò ń fẹ́ Genesis ni. Bí girl yẹn ṣe pè mí jọ́nà nìyẹn. Naija ni girl tí mò ń sọ ìwà ọmọ church Genesis ni. Ṣé ń gbọ́ mi? Naija ni wo Genesis tó bá fi òpó fẹ́ lọ bá wọn tí mò ń sọ̀rọ̀ yìí. Àbó lọ mọ̀ wọ́n. Genesis ó mọ nǹkan tá ń prepare fún ọgàn ní Nigeria. Ó mọ nǹkan tá ń prepare fún ẹ ní Nigeria Genesis. If you feel you or your wife you want to go and threaten them, ẹ ní jẹ́ tán. Wo gbogbo newspaper ti ready fún ẹ. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Mo ń bọ̀. Ṣé ń gbọ́ mi? Ọmọ yẹn rò bí pé mò ń fẹ́ Genesis ni. Ọmọ yẹn wá bá mi njọ́ náà. Ó pè mí sorry. Ó ń sunkún. Mo ní àǹtí kí ló ṣẹlẹ̀? Àǹtí Bukky mo fẹ́ confide in you ni. Kí ló ṣẹlẹ̀ sọ fún mi? Ọmọ yẹn ní Genesis ṣèkà fóun. Òun ò ní gbà. Mo ní kí ló dé? Confide in me. Bọ́mọ yẹn ṣe ń sunkún nìyẹn. Òun ò kí ń lọ sí church Genesis. Ọ̀rẹ́ òun kan ló introduce òun Genesis. Ṣé ń gbọ́ mi? Ọ̀rẹ́ òun kan ló introduce òun sí Genesis. Ìjọ́ tó máa lọ sí church Genesis. Bóun ṣe fẹ́ wọlé Genesis ń preach lọ́wọ́. Ó ní bóun ṣe wọlé ojú òun connect mojú Genesis lórí platform lórí pulpit Genesis tí ń preach. Ó ní Genesis ní kó mú wá síwájú kó wá jókòó. Ó ní bóun ṣe jókòó
ó ní Genesis ń wo ọ̀dọ̀ òun ó lóun ò lè resist ó lóun kàn feel pé ara òun dìde ẹ má gbọ́ mi o ó lóun feel pé ara òun dìde mo náà rẹ̀ ń dìde ó ní yes ó nígbà tóun ṣe tán ọ̀rẹ́ òun ní kóun wá lọ rí Genesis pé torí òun fẹ́ gbàdúrà òun fẹ́ wá rí ni ó nígbà táwọn wọnú ọ́fíìsì Genesis ṣàríran sóhun randomly ó wá sọ pé kọ́rẹ́ òun fóun ní nọ́mbà ṣé ń gbọ́ mi ipe kóun pè ó ní bóun ṣe pé Genesis ńjọ́ náà nìyẹn òun kì í pé dádì ẹ̀ ṣe wọn jọ́ ó ní Genesis dẹ̀ ní nọ́mbà òun ó ní jọ́ lòun wá ń jáde lọ ọjà lòun wà ó nínú ọjà tóun wà bóun ṣe gba mẹ́sẹ̀jì nìyẹn pọ́n nínú WhatsApp òun Genesis tí ń bá parọ́ mọ́ ẹ kó máa rókì lọ ayá ẹ ó ní bóun ṣe gba pọ́n nínú WhatsApp òun nìyẹn bóun ṣe máa wò báyìí pọ́n fídíò ní Genesis jù sóhun ẹ jẹ́ kí n sọ ìtumọ̀ pọ́n fídíò tí Genesis máa ń jù sáwọn obìnrin ṣe rí pinlẹ̀ awọ́rò tí Genesis ṣe ó gbọ́dọ̀ máa bóbìnrin sùn Genesis ò lè change Genesis have to sleep with a woman kí iṣẹ́ ẹ̀ má bàa bàjẹ́ lára iṣẹ́ tó ṣe fún nìyẹn ó ṣiṣẹ́ àpésìn ó ṣiṣẹ́ aníyìkáyé ó dẹ̀ ṣiṣẹ́ awọ́rò iṣẹ́ awọ́rò yẹn ṣe pé mo sọ fún yín pé mo rìnrìn àjò ẹ̀mí ìgbà tí mo rí pé nǹkan wà òkè mọ́ mo rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú Genesis bọ̀ kó mọ̀ mo rí ni wọ́n tún sọ ìgbà táwọn èèyàn sọ mi ìgbà ìtòyẹ mo ò ṣe tí tètè bọ́ta láti wá sọ fún yín ṣé ń gbọ́ mi awọ́rò tí Genesis ṣe obìnrin ló fi ṣe so Genesis ò lè change ẹ gbàgbé ẹ̀ ó máa bá wọn sùn dọjọ́ ọ̀la ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó ti bá sùn lẹ́ni Ọlọ́run nìkan lè mú yín kúrò nínú ìgbèkùn ògo yín ẹ lè rí lò mọ́ ẹ lọ gbogbo àwọn tí Genesis ti bá sùn wọn lè ṣoríire mo dúpẹ́ fọ́lọ́run pé kò kàn mí ṣé kò tí mo sọ yẹn yín wọn lè ṣoríire ìràwọ̀ yín ògo yín ti lọ ẹ gbà bí ṣe sọ fún yín àfi tí ẹ bá ní agbára tó ju ibi tí Genesis ti ṣe agbára lọ àṣírí ńlá ni mò ń tún fún yín lẹ́ni àṣírí ńlá ni mò ń tún fún yín tí Genesis bá believe pé mò ń parọ́ ẹ jẹ́ kó bọ́ta kó gbé kó fi gbogbo ègún kó fi gbogbo nǹkan kó bá lo fake bible o kó fi gbogbo nǹkan kó fi ṣépè kó fi sọ fún Ọlọ́run kó jẹ kó dájọ́ tí bá parọ́ ìpínlẹ̀ awọ́rò tí Genesis ṣe obìnrin ló fi ṣe so ẹ lè sọ pé kí Genesis má bá wọn sùn ẹ jẹ́ kí n sọ tactics tí ẹ bá parọ́ gbogbo ẹ̀yin tí mò ń sọ̀rọ̀ yìí tí ẹ bá parọ́ máa gbé fọ́tò yín jáde wọ́n á gbé fọ́tò yín jáde sínú blog mi ẹ sọ fún mi pé rọ́ọ̀lù mò ń pa ṣé ẹ pẹ́ tí lọ́kọ Ọlọ́run jẹ́ kẹ́ lọ́kọ ẹ̀yin tí mò ń dárúkọ yín mi fẹ́ dárúkọ yín ṣùgbọ́n tẹ́ bá sọ pé mò ń parọ́ àbí tẹ́ bá lọ make fídíò kan tẹ́ lọ ṣe audio kan tẹ́ lọ send ẹ̀ sí Sọjí màá bá yín mú nǹkan sílẹ̀ wọ́n á gbé ojú yín sórí blog wọ́n á gbé ojú yín sórí internet àti kọ́kọ́ fẹ́ yín á di wàhálà ẹ sọ fún mi pé mò ń pamọ́ yín mo ń bọ̀ ẹ jẹ́ kí n mú ice block sọ́rọ̀ ayé Genesis ẹ jẹ́ kí n mọ́ sọ́yọ́ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ọmọ yẹn wá bá mi jọ yẹn ọmọ yẹn nígbà tó ń dọjà pọ́n fídíò wọlé sínú inú WhatsApp òun kí ló ń ṣẹlẹ̀ ó lóun wò ó ní bóun ṣe wo kíní yẹn the next thing Genesis wá send message sí do you like what you see ṣẹ̀mẹ̀pọ̀ ọmọ tó lè sọ pé òun ti wọlé tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín ọpẹ́lọpẹ́ àjẹsára ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí Genesis ṣe ugly tó yẹn bó ṣe ugly tó yẹn tí ò ní nǹkan kan tó yẹ pé kò lè fún yín tẹ́kọ̀bọ̀ kò lè fún yín káàdì ẹyọ kan kò sí bẹ́ẹ̀ ṣe lè náwó fún tó ẹ lè gba thank you gan ó ṣe sára ni ẹ máa kú fún ni àfiwọ́ tó yẹ pé bá strong ní spiritual ṣe pé ọmọ yẹn sọ pé bóun ṣe wọlé ń jọ yẹn tójú òun connect mọ́ Genesis ṣe wọ́n ti pọ́ sọ pé ara òun ti ń move Genesis tí wá send the porn video sí Genesis wá send message pé sí pé show like nǹkan tó rí ọmọ yẹn lòun like ẹ̀ ó ní are you free to come to my office ṣé ń gbọ́ mi ó ní are you free to come to my office ọmọ yẹn sọ pé right now I'm in the market but when do you want me to come and see you ó wá ní kọ́ ọmọ yẹn wá ń jọ́ kejì ọmọ yẹn lọ́njọ́ kejì ọba tí ń bá parọ́ ọba ó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni I love your woman so much and ọba mo like ìwọ náà but ó disappoint me ọba tí ń bá parọ́ ọmọ tí mò ń sọ ọba
gbogbo nǹkan tí mò ń sọ yìí ó mọ̀ ọba ẹ má jẹ́ kó go global ọba papa ẹ má jẹ́ kó go global ẹ mọ̀ nǹkan tí mò ń sọ yìí ìtorí àwọn ọmọ yẹn mo fẹ́ protect privacy àwọn ọmọ yẹn because wọ́n yìí máa bímọ ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tí mò ń sọ bọ́mọ yẹn ṣe lọ sí church ẹ máa gbọ́ o ọmọ yẹn sọ pé bóun ṣe lọ sí church òun wọ ní ọ́fíìsì gbogbo àwọn ọba ló mọ̀ nǹkan tí mò ń sọ yìí wọ́n wà nínú ọ̀nà ọ́fíìsì gbogbo wọn ló mọ̀ bọ́mọ yẹn ṣe wọ ní ọ́fíìsì Genesis ní bẹ́ẹ̀dì nínú ọ́fíìsì ẹ̀ tẹ́lẹ̀ èmi ni mo ṣe gbogbo ètò tí gbogbo bẹ́ẹ̀dì àti everything microwave gbogbo ẹ̀ tí ò fi sí ní ọ́fíìsì ẹ̀ mọ́ ìjà tí mò ń jà lábẹ́ nìyẹn ipe kó padà sínú ilé ẹ̀ ṣé ń gbọ́ mi bọ́mọ yẹn ṣe dé church wọ́n ní kó wọlé bó ṣe wọlé ọmọ yẹn sọ pé orí bẹ́ẹ̀dì ń bẹ Genesis ní bẹ́ẹ̀dì nínú ọ́fíìsì ẹ̀ olórí bẹ́ẹ̀dì ni ó ti bá òun sùn mo no sure mo náwọn èèyàn máa ń tẹ̀lé Genesis káàkiri ó sure pé ó ní àǹtí Bukky nǹkan tí Genesis fi ń gbéyàn mọ́ra nìyẹn ó nínú ọ́fíìsì ni Genesis ti ń dó wọn ó lè tí ò bá dónú ọ́fíìsì á dónú toilet èyí tí ò bá dónú toilet quickie ló máa ṣe gbèdì sókè yọ díẹ̀ sókè ni ó ní Genesis kò ń pẹ́ lórí mi ó máa dú ẹ ó ní tí Genesis bá dẹ̀ pẹ́ pẹ̀lú ẹ jù ó ní tó bá tún wá dú ẹ tán a máa tún sọ fún ẹ pé kó má fẹ́yàn mi o ó ní ẹ ti máa tí ò ní nǹkan fi ẹ ṣe tó máa dú ẹ tó máa ní kó má ní boyfriend bó ṣe máa ń ṣe nìyẹn ṣé ń gbọ́ mi mo ní oṣù ọmọ yẹn sọ ọmọ kan wà ní church Genesis ọmọ yẹn ti lọ sí ẹ má jẹ́ kí n dá ọkọ ọmọ yẹn ti lọ sí Dubai sìn Dubai bíbo lọmọ yẹn wà Qatar àbí nǹkan kan lọmọ yẹn wà ọmọ yẹn máa ń ṣe bíi secretary Genesis du ọmọ yẹn ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọmọ yẹn náà àti another girl ọ̀rẹ́ ni wọ́n Genesis bó ṣe ń dó girl yẹn ẹ bá nǹkan tó máa sọ àwọn máa sọ fún gbogbo pé òun máa fẹ́ wọn á lóun máa lé Ṣọlá lọ Ṣọlá ń ṣoògùn ògùn ní Ṣọlá fi fẹ́ òun máa lé Ṣọlá ẹ lọ wo gbogbo Genesis dáadáa wọn ò kó Ṣọlá jẹ wọn ò pọ́ Ṣọlá lè wọ́n ń kì èmi tí mo ṣẹ̀ṣẹ̀ ń fún Ṣọlá ní courage ni àfi tí Ṣọlá bá fẹ́ parọ́ gbogbo àwọn máa kọrin yẹn wọn ọ̀ràn Ṣọlá ó máa kọjá rẹ̀ ó máa wò pé takílẹ̀ ó ṣe lè ìwọ tọkọ ẹ ti ṣe yàmàyàmà lójú wa ó ti dó gbogbo chọ́ọ̀chì ó ti dó wọn ẹ gbàgbé ẹ wọn ò pọ́n ìyàwó ẹ̀ lé mọ́ ìyàwó ẹ̀ gangan dìde sọ fún mi ipe wọn ò pọ́n òun lé mọ́ mo wá sọ fún mo ní in as much báyìí wá sí chọ́ọ̀chì ẹ̀yìn I will bring your sanity back tẹ bá rí tí mò ń bọ́ ta tí mò ń bú gbogbo àwọn ọmọ yẹn ṣe wọ́n ti pé máa ń bọ̀ tà sí máa ń bọ̀ wọ́n ti máa sọ pé àwọn ọmọ olóbò pẹ́ẹ́lí ìtorí Ṣọlá mo ṣe ń ja ìjà kíkorò yẹn ipò lórí burúkú ni gbogbo yín ṣé ń gbọ́ mi àwọn wá ń fẹ́ àwọn ọmọ méjì pọ̀ ó ń bá wọn sùn yàtọ̀ sáwọn yẹn àwọn kan tó ń ṣe ìkànnà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ á ní kan wá ṣe ìkànnà fóun ó ń dó wọn ẹ má ṣì mí gbọ́ o ó rèpù èyí tó rèpù ó dẹ̀ ń dó àwọn tó gbà àwọn yẹn ń gbà fún ó dẹ̀ ń dó wọn Genesis mo máa sọ fún yín pé nílé ààbò ń ṣọ́ọ̀ṣì wa kò sẹ́ni tó ń ṣú ṣọ́ọ̀ṣì àwọn ọmọ kan wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó ń sún ṣọ́ọ̀ṣì tó hàn nílé tó fẹ́ lọ ó ń dó wọn wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ó dẹ̀ ń dó wọn ṣé ń gbọ́ mi ìgbà tó ọmọ yẹn sọ gbogbo ọ̀rọ̀ yẹn ara mi gbọ̀n ọmọ yẹn ké àwọn revelation tó bad with evidence ẹ jẹ́ kí Délé bọ́tà kó sọ pé Bukky ń parọ́ orí blọ́ọ̀gì ló ń lọ ó máa wà nù Google ni ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ bí ṣe rí gbogbo ẹ̀ ẹ̀rù bá mi mo jẹ́ kọ́mọ yẹn mọ̀ pé ó wọ̀ mí lára because ó ti sọ fún mi pé òun ò ní girlfriend oṣù mẹ́fà ṣẹ́mi pé ó máa ń preach in church náà oṣù mẹ́ta òun lè má súnmọ́ ìyàwó òun ṣe rántí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo Genesis àṣírọ́ ló ń pa ó ń dóbò back to back ni ẹ jẹ́ sọ̀gbà tó máa ń dóbò jù ẹ mọ gbogbo àwọn ìṣòro tó máa ń ṣe yẹn ìṣòro àìsùnparí oṣù àwọn ròyìn òbò tó máa ń dó ó máa lóun gbàdúrà mọ́jú tó bá ti ṣe tó ń lọ sọ́fíìsì òbò ló ń dó straight ọba tí ń bá parọ́ papa tí ń bá parọ́ ẹ bọ́ta kẹ challenge mi kẹ wá sáré kàbàkàbà kọ́ wá sí chọ́ọ̀chì yín káwọn ń yabọ̀ kọ́ wá bẹ̀ wá rò pípọ̀ oníbọn oníwọn ọlọ́pàá kan tó ń tẹ̀lé wọ́n á arrest gbogbo yín
nǹkan tá ń kúkú fún yín ò dára rárá tẹ́ bá jẹ́ ká sọ̀rọ̀ kárọ́ra sọ́ọ̀tì ẹ̀ báyìí àǹtí Helen kò yá lọ bá àǹtí Helen kó túbọ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀tì ẹ̀ dáadáa ẹ má gbọ́ mi ẹ̀rù bà mí ọmọ yẹn ṣàbẹ̀ mí mo rò bẹ́ẹ̀ ń fẹ́ ni ọmọ yẹn wá sọ fún mi ó ní mo rò bẹ́ẹ̀ ń fẹ́ ni ó náà ti Bukky máa yí ṣèkà fún mi ó máa sọ fún mi ó lè má kò wá ní pè wọ́n ṣóyè yín kò ní pè wọ́n ó ti promise wọn marriage o àwa hang wọn síbẹ̀ pẹ̀lú marriage yẹn ọmọ yẹn bá boyfriend ẹ̀jà ṣé gbogbo wa tán ní Macaulay wù ìwà Genesis náà ni ìwà Genesis ni o Macaulay ní kọ́kọ́ ló ń ṣe ẹ̀yin sọ fún mi Kàntú ṣéyàn lè jẹ́ ọ̀rẹ́ tẹ́ bá ní nǹkan in common báwo ló ṣe pòwe yẹn Kàntú kíní kan come together if there is no kíní kan ẹ bá mi pòwe yẹn àwa máa sọ fọ́mọ yẹn mi ìgbúrò ẹ látijọ́ yìí ṣé o ti lẹ́lòmíì ni kò lọ́mọ yẹn fẹ́ o tó bá ti fẹ́ dú àwọn ọmọ yẹn ló máa ń pè wọ́n tó bá tún pè kò ní gbé fóònù wọn mọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí dó wọn lóríṣiríṣi ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rántí pé Genesis máa ń bọ́ta ń church ẹ̀ alẹ́ tóun bá ti dórí kó bọ́ta bàbá ńlá first attack ló ń fún gbogbo wọn ṣe rántí pé máa wá sórí láì náà tó máa sọ pé ìwọ tí bá ti gbowó lọ́wọ́ ẹ̀rí kó bọ́ta nílùú òyìnbó attack tó ń fún wa nìyẹn ẹ ní lè jiyàn Genesis ogun tó ṣe sára ni ogun tó ṣe sára ni Jabin ṣì wà pẹ̀lú ẹ̀ máa wá sọ story Jabin náà fún yín ogun tó ṣe sára ni ẹ̀mẹ̀ pé mo bọ́ta gbogbo yín tẹ̀wá church ẹni tí bá dẹnu fẹ́ kọ́ sírí kó bọ́ta bá sàkàmàjẹ ni ó ti do gbogbo wọn Genesis bọ́ta kó sọ pé òdo wọn ẹnu ẹ̀ kan olè kó ti máa fojú ẹ̀ rí wàláì kó lọ bá ìyá bàbá jèsè ìyá rẹ̀ mí nù wọlẹ̀ kó lọ bá bàbá jèsè nù wọlẹ̀ ó ti ṣì mí ní dákẹ́ mo tẹ̀lé foríjì àti ẹlẹ́tì sọ pé kí n dákẹ́ náà máa fi ẹlẹ̀ ṣùgbọ́n mo lè stop thank you can two work together unless they agree thank you ẹ máa gbọ́ o a wá pe àwọn ọmọ yẹn ṣé mo pọ́ máa sọ pé ìwọ ti máa ti dórí kó bọ́ta challenge ló ń ṣe first attack ló ń fún wọn ẹ máa wo òyìnbó bá ti kọ́ mi lẹ́nu circumstances ìyá mi lóyìnbó ẹ máa wo countenance àwọn ọmọ yẹn tó bá ti ń sọ̀rọ̀ ṣe pé bẹ́ẹ̀ náà lè ṣe máa sọ pé ìwọ tí bá ti gbowó lọ́wọ́ ní UK a máa lóhùn gbowó àbólórí burúkú ní ẹni Délé èèyàn wá kí ẹ ní Nàìjíríà ìtorí tí ẹ lọ ṣe travel lọ Nàìjíríà ó ní kó tó ṣiṣẹ́ fún wọn kọ́ lọ ra air condition méjì air condition kọ̀ọ̀kan is 170,000 wà wá sọ pé òkè ń gbowó tó bá ṣiṣẹ́ fún wọn ó ń gbowó lọ́wọ́ wọn Délé wàá fẹ́ la olè ọmọ atoko wá balẹ̀ jẹ́ ṣé ń gbọ́ mi tó bá ti wá nídìí wọn á pè wọn á dó wọn bọ́mọ yẹn ṣe sọ̀rọ̀ yẹn fún mi jọ yẹn mo pariwo mo ní ìwọ Ọlọ́run ṣé mo ti ṣí pásítọ̀ tẹ̀lé báyìí ìwọ Ọlọ́run làmí lójú ẹ̀mí the next thing bí ṣe gbé fóònù yẹn ẹ pé Genesis pé gbogbo voice note nípa bí ṣe máa ń bá wí ẹni kó gbé jáde bí ṣe pé nìyẹn jọ náà ìjọ tí mo pè yìí ó lọ sí Sierra Leone pẹ̀lú màmá Esther Ajayi Sierra Leone ló wà tí mo ti pè bó ṣe gbé fóònù mo ní Genesis wo bitter you mo ní wo bitter you are wicked you are evil you are a bastard mo ní you don't practice what you preach bó ṣe bẹ̀rẹ̀ sí text ó wá bẹ̀rẹ̀ sí pè mí mi gbé fóònù yẹn mo gbé mo ní mo gbé ó wá ní calm down let us talk mo ní kò wá gbé mo wá ó dàbí bí ó ti wà níbi táwọn ọmọ mi Esther Ajayi wà kò wá tún gbé fóònù yẹn bó ṣe bẹ̀rẹ̀ mo wá send voice mail sí mo ní Genesis àṣé kà ní ẹ àṣé wọ gangan lè ṣù mo ní odó lágbájá odó tàmẹ̀dùn ó ṣe kíní kan don't let them turn you against me o wọ́n ti sọ pé wọ́n ló máa mú mi wálẹ̀ wọ́n ti fẹ́ wá bó ṣe máa bá mi jà ní wọ́n ti fẹ́ wá bó ṣe máa bá mi jà ní Bukky irọ́ ló ń pamọ́ mi ó ti fẹ́ máa manipulate mi ó ní send picture wọn bí ṣe kó gbogbo picture tí mo send ẹ̀ sí nìyẹn ẹni kó mú picture yẹn jáde tí ò bá mú picture yẹn jáde èmi á gbé picture yẹn jáde àwọn ọmọ yẹn kàn yìí kéré ni mo fẹ́ báyé wọn jẹ́ because Ọlọ́run jẹ́ kọ́kọ́kọ́ ṣẹ́rí tí Genesis rape náà ó ti sunkún kiri ó ní kí n gbà wọn o kí n ṣàánú òun o mo ní kí n tó lè ṣàánú ẹ mo fẹ́ kó bọ́tà kó wá jẹ́wọ́
I will sponsor you to ìlú òyìnbó anywhere of your choice. Bọ́tà kò wá jẹ́wọ́ ó lè gbá gbogbo àwọn obìnrin tó kù sílẹ̀. Ọmọ yẹn sunkún kiri kí n ṣàánú òun o, ọmọ 37 lòun ò tí lọ́kọ o, kí n jọ kí n lọ bóun bẹ̀bẹ̀ o, òun ò ṣe mo ní ó ní kí n jọ kí n jẹ́ kó lọ let it go, kí n jọ kí n ṣàánú òun o, ṣé ń gbọ́ mi. Ṣé láwọn ọmọ tí mò ń sọ yìí tó bá parọ́ máa wà force láti gbé fọ́tò wọn jáde, tó bá ní mò ń parọ́ kó jẹ́ ká lọ court, kó jẹ́ ká lọ court, ṣé ń gbọ́ mi. Mo wá attack ẹ gan, ó fẹ́ máa gbé mi mọ́ra, mo ní no, mo ní you are freaking kinikan, mo ní spare me your fucking fuckery. Mo bú, mo sọ̀rọ̀ sí, mo bú. Ẹ mọ̀ nǹkan tí màá yìí ṣe. Ẹ má jẹ́ kọ́kọ́ Genesis jọ yín lójú. He has a shallow brain. Ṣé ẹ mọ̀ pé tí ó bá ti kàwé náà, ẹni tó bá ti fi ṣàkárí ipò tí rí, ẹni tó bá ti tẹrọ fọwọ́ inú lérí, wọ́n máa ní very shallow brain. Ṣé gbogbo nǹkan tó ń kà yẹn, ó ń kà fún yín ni o. Gbogbo òyìnbó tó ń sọ yẹn kò lè kọ́. Tí Genesis bá type fún yín báyìí, òyìnbó kọ adìyẹ kàtì ni, kò lè kankan. Ó máa ń ka ìwé sọ̀rọ̀ fún yín ni. Mo ṣáà bú gan. Mo ní àwọn ọmọ tó fi sábú ẹ. Mo ní no wonder you don't respect your woman. Mo ní no wonder you don't appreciate your woman. Mo ní no wonder táwọn ọmọ church man disrespect woman ẹ. Mo jà fún ìyàwó ẹ gan jọ yẹn. Mo jà fún ìyàwó ẹ gan. Mo ní no wonder tó sọ pé girl kan, meanwhile ó ń fẹ́ girl kan Àníkẹ́ ni girl yẹn ń jẹ́. Ó ń fẹ́ yẹn back to back ni. Tí mo gbọ́ voice note tó lọ ń sunkún ìgbà tọmọ yẹn lóhùn ò ṣe mọ́. Ọmọ yẹn náà rí pé ayé ìmú kan ń bàjẹ́ ni. Gbogbo àwọn ọmọ yẹn ò lọ́kọ o. Ẹ̀ẹ́dẹ̀ lè lọ́kọ gbogbo ẹ̀yin ọmọ yẹn. Tẹ́ ẹ̀ bá lọ fún kí ló máa ń pè ìràpadà àbí kí ló pè kíní yẹn náà, kí ló máa ń pè kán wẹ̀yàn fún yàn. Tẹ́ ẹ̀ bá lọ fún kíní yẹn, gbogbo ẹ̀yin tó bá sùn, ayé yín ò lè nítumọ̀. Ẹ jẹ́ kí n tètè sọ fún yín láàárọ̀ yìí. Ayé yín ò lè nítumọ̀. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Mo ṣáà bú, mo bú gan. Mo ní àbájọ, mo ní àwọn èèyàn wá disrespect ìyàwó ẹ, wọ́n á wo ìyàwó ẹ yàmàyàmà, wọn ò ní pọ́n ìyàwó ẹ lé, you are heaven. Mo bú gan. Mo ní ṣe ọmọ nǹkan tó lè settle ọ̀rọ̀ èmi àti ẹ. Henceforth, tó bá ṣe ẹ̀sìn tó máa lọ sílé. Deliverance, thank you so much. Mo ní tó bá ṣe ẹ̀sìn tó kó máa lọ sílé. Tí bá gbọ́ pé ó súnlé, tí bá gbọ́ pé ó pẹ́ ṣọ́ọ̀ṣì, ayé á bàjẹ́ sí mi lọ́wọ́ ni. Ó wá ṣe yes ma. In that Boski pastor, ẹ ṣe. Ó wá ṣe yes ma, Jono, yes ma. Mo ṣáà fún ní, Ṣọlá, you are so stupid. Orí ọkọ nlé, orí pé gbogbo ìwà Genesis change. Ó mọ̀ pé mi tí mo wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké ni. Ìjà ẹni mò ń jà, Ṣọlá. Wo nǹkan tó ń ṣe fún ẹ, ìjà ẹni mò ń jà lọ́sàn àtàlẹ́. Àdàbí tí ń bá wá ja ìjà Ìṣọlá ní orí ẹ máa fi mú mi pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe fọ́kọ yìí. Ṣùgbọ́n tó bá pé ìjà ẹni mò ń jà, ó sì ń bẹ ẹlẹ́dàá wà ń bẹ. Ìjà ẹni mò ń jà lójoojúmọ́. Ìpọ́jú ò ní tiẹ̀. Èmi ni mo fún ọkọ ẹ ní condition. Ipe tí ò bá lọ sílé kó lọ ṣe àtúnṣe nílé. Mo ní máa kó bá. Gbogbo báyìí ló fi ní Genesis tó ń padà wá sílé. Wàá rí pé bẹ́ẹ̀ sí ní sunlé kò sun church mọ́. Genesis á sọ fún yín pé òun ṣèṣe òru. Ẹ rántí pé nígbà massive mercy on my matter, ó máa sọ pé church ló máa sùn fúnjọ́ méje. Bàbá ńlá gbé wọn mọ́ra ni. Ó ń sun church tó róbò tó ń dóni. Ìyàwó Genesis ní Ṣọlá. Ó ń sun church nítorí òbò tó ń dóni. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. Mo ṣáà bàjà, mo bú. Ìyẹn lọ. Bí ànádà ti ṣe pè mí jọ́ kan ní ẹgbà tí mo jáde fún Genesis. Ó ní àǹtí Bukky, kí ló tẹ̀ ń jà fún Genesis? Ó ní Genesis ṣe ìkà fún àǹtí mi. Mo ní àǹtí yín kẹ̀. Ó ní Genesis ṣe ìkà fún àǹtí mi. Mi ì lè gbàgbé ẹni ìbẹ̀rẹ̀ sí ní sunkún. Ẹ bẹ̀ pé máa ń jáde fún Genesis gan, máa ń jà fún gan. Mo máa ń jà fún gan pé kò ṣe. The fact pé mo mọ̀ pé ó ṣe, but mo fẹ́ jẹ́ kó change ni. Tí n bá sáré wá bọ́ tàǹgbà yẹn tí mo sọ̀rọ̀ nípa Genesis, ẹ̀yin náà lè máa sọ fún mi pé mo parọ́ mọ́ ni. Àbí nǹkan tí mo sọ yìí, ẹ̀yin náà lè máa bọ́ta pé Bukky ń parọ́ ni. Mo try láti study Genesis ni. Àti tó pè mí yẹn, abroad láti náà ń gbé. Àbúrò ẹ̀ ń gbé Nàìjíríà. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kí n jẹ ice block. Ẹ má bínú. Ẹ má bínú sí mi. Má bínú. Àti yẹn ń gbé ní diaspora. Ṣé ń gbọ́ mi? Àti yẹn ń gbé ní diaspora. But ẹ̀gbọ́n àǹtí yẹn ní nǹkan tí mo fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ sí. Àǹtí yẹn wá pè mí jọ́ náà. Ó ní àǹtí Bukky, why tẹ́ bá ń jáde fún Genesis? Ó ní, how well do you know Genesis?
Money to my own kini money mo mọ̀ wọ́n díẹ̀. Money mo mọ̀ wọ́n díẹ̀ pé mi really mọ̀ wọ́n. Pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní share wọn náà ni mo mọ̀ wọ́n. Ó ní mi náà mọ̀ wọ́n o. Ó ní but ẹ̀gbọ́n mi mọ̀ Genesis dáadáa. Mi fẹ́ dárúkọ àǹtí ni. Àǹtí yìí ti bọ́ta rí níwájú pẹpẹ Genesis. Tó ti sọ̀rọ̀. Mi fẹ́ fún yín ní mo fẹ́ fún yín ní full clue ẹni ni. Ṣé ń gbọ́ mi? Oh, sọ pé okay, jẹ́ kí n yọ. Ó ní temperature phone mi ti high. Ìwọ phone mi máa kú jọ nítorí Ọlọ́run. Máa kú, ẹ jẹ́ kí n wind up. Ẹ jẹ́ kí n tọ́ AC. Ṣé mo pé wà sunny lẹ́ni? Ṣé mo pé wà sunny lẹ́ni? Ẹ jẹ́ kí n tọ́ AC. Ẹ jẹ́ kí n sáré tọ́ AC tó sọ pé phone yẹn ti high. Ó ní ó ti gbóná. Ẹ jẹ́ kí n tọ́ AC. Ẹ má bínú o. Ẹ jẹ́ kí n tọ́ AC. Mo ti tọ́ AC. Tó sọ pé phone yẹn ti ń gbóná. Ṣé ń gbọ́ mi? Àbíwé sí ìdẹ́pọ̀ báyìí sí. Mo yí sókè ni. Àǹtí yẹn wá pè mí. Àǹtí tó wà ní diaspora yẹn pè mí. Ó ní how well mo fi mọ̀ Genesis. Mo ní mo mọ̀ to my own kíní pé. Mo ní mo mọ̀ díẹ̀. Mo ní kí ló dé? Àǹtí ìbá ń ké. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní àǹtí Bukky. Àǹtí mi lọ sí church Genesis ńjọ́ kan. Genesis rí àǹtí mi. Ó jíṣẹ́ fún wọn láàrin gbogbo èèyàn. Ìgbà tí Genesis jíṣẹ́ fún àǹtí mi tán, ẹ máa gbọ́ mi o. Ó nígbà tí Genesis jíṣẹ́ fún àǹtí mi tán, ó ní Genesis wá pe àǹtí mi. Ó ní ó sọ pé kí àǹtí mi wá rí òun nínú ọ́fíìsì. Ẹ máa gbọ́ story yìí o. Tó bá sọ pé mò ń parọ́ náà, màá gbé fọ́tò àǹtí yẹn síta. Mi ṣáàlì lọ máa mú fọ́tò, màá gbé fọ́tò wọn síta. Ṣùgbọ́n torí àǹtí tó wà lábroad yẹn, ó lè ní mò ń parọ́ náà, bọ́ ẹ jẹ́ ká máa sọ lọ. Genesis pe àǹtí yẹn síta, ó ríran sí àǹtí yẹn. The sound is heavy. Okay, ẹ jẹ́ kí n pa. Ẹ jẹ́ kí n pa. Ẹ jẹ́ kí n pa. Ẹ jẹ́ kí n ṣílẹ̀kùn. Ó sọ pé Genesis rí àǹtí òun ìgbà tó pé ó ní káwọn èèyàn bọ́ta bí ó fẹ́ gbàdúrà. Ẹ ṣáà mọ̀ gbogbo scammer tó máa ṣe tó máa ní kọ́ bọ́ta yẹn ìwọ tí mo ti preach fún rí, ìwọ tí mo ti jíṣẹ́ fún rí. Ó wá ní kọ́ bọ́ta. So gbà tó ní kọ́ bọ́ta ń jọ yẹn, àwọn èèyàn bọ́ta. Ó rí àǹtí yẹn. Ó jíṣẹ́ fún àǹtí yẹn. Mi sínú aircraft. Mo yí èsì yẹn sí highest ni. Mo fi sí highest ni mo fi sí. Ẹ̀yin tẹ́ máa comment yìí. Ṣé ẹ̀yin tẹ́ máa comment yìí ìkànnì wọ́n ní ṣé mo wà nú aircraft. So okay, wọ́n sọ pé nǹkan wà nú èsì yẹn bí a máa lọ ṣe. Má pé mobile mechanic mi kó wá bá mi wò. Because kò jẹ́ kó máa dún bẹ́yẹn àbí àwọn dust àwọn ewé koríko yẹn ni ó dàbò ti wọnú engine yẹn. Àǹtí yẹn sọ pé gbà táwọn bọ́ta Genesis wá rí ìrànṣẹ́ àǹtí yẹn wá ní kó jẹ́ kí àǹtí yẹn wá rí òun ní ọ́fíìsì. Àǹtí yẹn mú ọmọ méjì dání lọ sí church Genesis ìgbà tó ń lọ. Ó nígbà tó ń débi tó máa ti rí Genesis sọ pé kó jẹ́ kó wọlé. Ẹni tó bá mọ̀ Genesis ní kámẹ́rà nínú ọ́fíìsì ẹ̀. So Genesis ti máa rí yín kẹ́ tó wọlé. Ó máa sọ ẹni tó fẹ́ rí, ó máa sọ ẹni tí ò fẹ́ rí. Ṣé ń gbọ́ mi? Genesis ní kámẹ́rà nínú ọ́fíìsì ẹ̀. So tó bá ṣe ń bọ̀ ó ti rí ẹ. Ó bá ti sọ fáwọn wèrè tó wà lẹ́nu ọ̀nà pé òun ò fẹ́ rẹ́ nìyẹn, ẹni tó ń fẹ́ rí nìyẹn. Bí Genesis ṣe ń bọ̀, bí àǹtí yẹn ṣe ń bọ̀ tó fẹ́ lọ sínú inú ọ́fíìsì tó fẹ́ lọ rí Genesis. Ó ti sọ fáwọn ọba pé kó jẹ́ kí lady yẹn wọlé. Ó ní but kó gba àwọn ọmọ méjì tó wà lọ́wọ́ girl yẹn sílẹ̀. Ṣé ń gbọ́ mi? So àwọn ọba gangan ló mú àwọn ọmọ yẹn dání. Ọba tí ń bá parọ́ bọ́ta kó sọ pé mò ń parọ́. Ọba wọ́n ti pò ṣẹ̀ṣẹ̀ ṣe marriage ni o. Tó bá fẹ́ kàn ṣe irú ẹ̀ fún ọmọ ẹ̀ àbí ìyàwó ẹ̀. Ọba má bear false witness lọ́sàn-án. I beg you. Ọba don't bear false witness. Ṣé mo pò ṣẹ̀ṣẹ̀ marry ni? Ẹ̀san máa ké lórí gbogbo yín tẹ́ bá parọ́. Bí Genesis ṣe rí pàǹtí yẹn mú ọmọ bọ̀, ọmọ méjì làǹtí yẹn kó dání. Genesis sọ pé kó mú ọmọ yẹn fún ọba. Ọba ló mú àwọn ọmọ yẹn dání lẹ́nu ọ̀nà. Ọba ló mú àwọn ọba is Genesis PA. Ọba lolúwa prophesy. Òun ló ń jẹ́ prophesy. Ọba mú àwọn ọmọ méjèèjì yẹn dání lẹ́nu ọ̀nà. Lady yẹn wọlé lọ. Genesis fi ipá bá girl yẹn lò pọ̀. Genesis tí bá parọ́ kò ní mò ń parọ́. Genesis fi ipá bá àǹtí yẹn lò pọ̀. Ọba is prophesy PA Genesis. Genesis fi ipá bá àǹtí yẹn lò pọ̀.
kò ṣe pé máa go fandu wọn o tó bá ti mú wọn ṣé mọ̀ pé kíní yẹn máa ti gùn tó bá dé gbà fún ẹ jẹ́ sọ reason tó máa fin rape wọn kò ṣe pé òun náà láti rape but ó gbọ́dọ̀ bá obìnrin sùn ní moment yẹn tí ó bá ti bá wọn sùn kíní yẹn lè lọ backfire so tó bá yarí pé ó gbà òun ló máa lead sí rape ṣé ti gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣá kò ṣe pé ó fẹ́ rape wọn náà tí kíní yẹn ṣé mọ̀ pé ṣé tí mo ní ó ṣe yẹn tó bá ti tó time tó gbọ́dọ̀ bóbìnrin sùn tó bá pè àbí tó bá lọ tó bá ṣe kò ń gẹ́ nígbà yẹn tó bá fẹ́ bẹ́ẹ̀ sùn lẹ́rọ̀ tó bá gbà òun ló bá fi tàn sí rape ó wá bá àǹtí yẹn sùn ó dẹ̀ kúnlẹ̀ lóòótọ́ ó bẹ àǹtí yẹn ó ní kó jọ kó ṣàánú òun ó wá promise àǹtí yẹn ó ní anything tá àǹtí yẹn bá fẹ́ láyé ẹ̀ ó lóun máa ṣe fún Genesis tí ń bá parọ́ sọ fún mi pé mò ń parọ́ ó ní anything tá àǹtí yẹn bá fẹ́ ó lóun máa ṣe fún ó ní àwọn ọmọ ẹ̀ méjèèjì tí ò ní bàbá yẹn ó lóun máa ṣe bàbá fún wọn ṣé ń gbọ́ mi àǹtí yẹn lọ́njọ́ yẹn ó lọ títí díẹ̀ níbi ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀n jẹ́ káàntí yẹn rí Genesis sójúmọ́ àǹtí yẹn ò kí ń lọ sí church yẹn mọ́ àǹtí yẹn ó máa ń pe Genesis ò gbàgbọ́ mọ́ títí díbi ṣe ń sọ fún yín àǹtí yẹn kọ́ ló sọ fún mi o àbúrò àǹtí yẹn tó wà ní diaspora ló pè mí ló sọ story yìí fún mi níwájú Ọlọ́run àti ènìyàn ẹ bá mi pe ọba mo pe Genesis ó dàbí kó gbé phone mo wá pe ọba mo rí pé ọba ní pa gbogbo nǹkan tí mo sọ yìí bí ṣe close mọ́ ìyàwó ẹ̀ tó ìyàwó ò gbọ́rọ̀ ẹ̀ rí tí ìyàwó ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ yìí orí bíbá ni ìyàwó ẹ̀ ti gbọ́ lé ní mélòó àwọn tó mọ gbogbo nonsense Genesis máa ń ṣe tí n bá gbé wọn síta àwọn tí Genesis tó ti mọ̀ láti pípẹ́ so gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń sọ fún mi pé kò kí ń rape ayé yín ò ní dá ẹ jẹ́ ká lọ sí court mo fẹ̀sùn rape kan Genesis let's go to court èmi fẹ́ ká lọ sí court ṣé ń gbọ́ mi mo pe ọba lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ pé ọba nǹkan kan ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ Genesis ní problem ó ní kí ló dé àǹtí mi bí ṣe sọ fọ́ba nìyẹn ẹ mọ̀ kọ́ tó bá sọ ọba kan mí kọlẹ̀ ọba ṣe nínú ọba ọ́fẹ̀sùn kọ̀wọ́ náà wọ́n ní ìwọ ló kó ọmọ dání níjọ́ tá à ń sọ yìí ọba mí kọlẹ̀ ọba ní àǹtí mi ẹ jọ̀ọ́ ṣé mo lè rí fọ́tò ẹni náà mo dẹ̀ mú fọ́tò ẹni yẹn mo send ẹ̀ sọba lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ pé ọba kẹsọ pé kó sọ pé mò ń parọ́ mo mú fọ́tò ẹni yẹn mo send ẹ̀ sọba lẹ́sẹ̀kẹsẹ̀ ọba mí kanlẹ̀ ni ọba mí kanlẹ̀ ọba ò sọ nǹkan kan ó kàn ṣe ó lóun á ṣàtúnṣe òun á bá bàbá sọ̀rọ̀ ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dáhùn ẹ bá mi dìyẹn mú ṣé wọ́n tí ọmọ tí mo sọ pé Genesis send the porn video sí tó ní kọ́mọ yẹn wá sí church tó bá ọmọ yẹn sùn ní ọ́fíìsì ọmọ yẹn wá sọ gbogbo àwọn tí Genesis ń dó tó mọ́ra wọn ó wá sọ ńjọ́ náà mo wá mú gbogbo fọ́tò àwọn ọmọ yẹn ẹ bá mi bi Genesis pé ṣé mo ò send the picture àwọn ọmọ yẹn sí mo bá mú fọ́tò àwọn ọmọ yẹn mo send ẹ̀ sí Genesis pátá Genesis dẹ̀ wà manipulative gan ẹ mọ nǹkan tí wèrè ṣe kàkà kó check on your weakness Genesis ò máa check on his weakness iṣẹ́ ló pe gbogbo àwọn ọmọ yẹn ó pè wọ́n pọ̀ ǹjọ́ ní the next day ó lọ èyí tí ò sí in church ó lọ phone ẹ Bukky Jesse pé òun sìn ó sọ pé mo bá yín sùn ta ló lọ sọ fún anyway tí n bá yín sùn tí n bá ti cheat ẹlẹ́dàá yín ẹ má bínú tí n bá cheat ẹlẹ́dàá yín ẹ má bínú it was a mistake ẹ má bínú ó bẹ àwọn ọmọ yẹn padà wá sọ fún mi pé ó bẹ àwọn ọmọ yẹn ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ àwọn atrocities tó ń commit nìyẹn o ṣé pé mo búgẹ́ ọ̀kan lánàá pé ó dóyà ó dó ọmọ woman yẹn Amẹ́ríkà ló wà ṣé ń gbọ́ mi Amẹ́ríkà ni wà woman yẹn ló mú jáde ń jọkọ̀ ní church gbogbo yẹn tẹ máa ń constant lórí program Genesis ṣé wọ́n ti jọ yẹn pé ó mú gẹ́ yẹn jáde mi ìfẹ́ gẹ́ yìí rí wọ́n bú mi wọ́n sọ pé mo fẹ́ wọ́n ní mo fẹ́ mi ìríwò wẹ̀rí bá bá scammer Genesis ká kúlù fún ẹ ó dó Bukky náà Bukola mi Ọládélé ó dó náà ẹ jẹ́ kí n fi yẹn lẹ̀ wọ́n ti ní dídólòbò but ẹ jẹ́ kí n point nǹkan kan fún yín o dídólòbò lóòótọ́ but
Shemo, I just kiss click of winning. There is one pastor, but when the pastor, I mean that pastor and low lining. Come on, that be anything. Pastor and Bobo and Lemo, Pastor and Mamoti, Pastor and Mancheshino. As a matter of fact, Momenti Pastor and Toasty, Bobo, Pastor is a popular pastor. Pastor at the same time, Afunagbara lati preach. Pastor yo fiwa ebo. Pastor yen Bobo yo lo mo. Mi fe da uko, ti ba da uko Bobo yen mamenti mo so. Pastor yen Bobo yo lo mo punish no pastor yo de ma moti. She ngbo mi. So pastor yen ko fiwa ebo. But she mo nkan ti mo se tu àṣírí Genesis because nǹkan mi ni Genesis wa npera e níta. Genesis ma castigate àwọn èèyàn Ọlọ́run tó preach. Ó ma castigate àwọn wòlíì, ó ma castigate àwọn pastor láti prove sí wa pé òun lòun dájú. Meanwhile Genesis ti worst ju gbogbo àwọn tó castigate yẹn lọ. Nǹkan tí mo ṣe ń tú àṣírí Genesis lé nìyẹn. Then mo wá síta láti wá liberate àwọn obìnrin tó wà nínú ìgbèkùn Genesis. Ṣé nǹkan tí mo sọ yé yín ṣá? Ẹ tún bá mi quote ẹ. Genesis has another behavior behind the camera. Outside the camera, níwájú camera tó ń sọ fún gbogbo yín, another behavior ni Genesis ń jẹ́ kó ẹ rí. Ṣé pé Genesis jẹ́ kó yé wa pé òun ò kí ń ṣe ṣìnà. Ṣé rántí ẹ̀yin tẹ́ bá ń wo Genesis tẹ́ bá mi top up, ẹ̀yin tẹ́ current lórí Genesis program bí èmi. Genesis gan máa ń gbé àwọn pastor nu church ẹ̀ ṣépè ni. Ìwọ ọkùnrin tó wà ń pẹ́pẹ́ yẹn, tó bá lọ ń toast ọmọ kọ̀ọ̀kan ìmọ̀ kan tó ṣe ń gbé wọn ṣépè, ó believe pé kó má lọ máa dó àwọn tó ń dó. Ẹ̀yin àgbàjọ tí mò ń wò yìí, tí bá gbọ́ pé lọ toast ọmọ kọ̀ọ̀kan nu church, àwọn ṣe ṣìnà ń bí o. Gbogbo ọkùnrin ò lè níyàwó méjì. Genesis kó ló gba lẹ́nu ẹ̀ ká kúlù fún ẹ. Ó sọ pé ọkùnrin ò lè níyàwó méjì nínú ṣọ́ọ̀ṣì òun. Genesis ó níyàwó ju 100 lọ. Kọ́ kú báyìí kọ́ wọ́n sùn. Àwọn olóbò ẹ̀ ń kọ́ àwọn olóbò pẹ́ẹ́lí tó ń do wọ́n sùn uncountable. Àwa bọ́ síta ẹ̀yin ọmọ ọjọ́ mi àwa náà wá máa sá àwa ọ̀dẹ̀. Hey, I love this man. Àwa máa ṣe crying emoticon. This man is so genuine. This man is so genuine. Genesis, you are the best. Èmi náà wá ṣe my daddy. The unstoppable prophesy. The unstoppable. My daddy is the best. Even if it is committing a crime, I believe I better be a criminal. Genesis, you are the best. I'm a salary program to batin so. I shake Sakama Jenny Genesis. Irolo la bambe. Mama sọ pé ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin àgbàjọ yìí, tí bá rí yín tẹ́ lọ níyàwó méjì, ìjọ kan, ìjọ Valentine ṣe ló kọ àwọn àgbàjọ yẹn bọ́ta àti ìyàwó wọn. Ó ní kó máa fóúnjẹ síra wọn lẹ́nu. Ẹ̀mí pípa mi ò máa dọ̀bálẹ̀ fáwọn ìyàwó yẹn pé kán dáríjọ kan bàbá láìrọ́. Genesis, ṣé wọ́n ń tọ́jú obìnrin yẹn lé ni? You are a fake ass nigger. Genesis, nǹkan tí mo ṣe come out fún ẹ lẹ́ni nìyẹn pé kí n jẹ́ kí gbogbo ayé mọ orí èèyàn tó jẹ́. Ọ̀tọ̀ ló ń pè ẹ́, mo ò blame àwọn tó ń tẹ̀lé. Ọ̀tọ̀ làwọn nǹkan tó ń pè, nǹkan tó wá promote rẹ̀ fún wa lórí social media. But behind the camera is a rogue, is a thief. Anínínní. Èèyàn ìgbàlódé Ramon ni hush puppy. Olè ní Genesis, olè. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. Àǹtí mi Ọlábísí, Àǹtí Valerie, MHM, P&P, Mommy Ellen, I love you all and everybody watching me. I love you all. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. Genesis kí ni mo ń sọ lọ? Mo ṣe àpọ̀ba, mo sọ fọ́ba, ìyẹn lọ bẹ́ẹ̀. Genesis àwa sọ pé Kara Sultana. Adike fi owó Sultana sínú àpò òjọ. Ṣé kí ṣọ́ọ̀kì gbogbo Sultana tẹ́ ń ra yẹn bàbá láàárọ̀. Tẹ́ bá sanwó Sultana tẹ́ ní bí yóò ra fẹ́yàn kan. Owó tó kù àpò Genesis ló ń lọ. Genesis sọ pé I'm not a signatory to church kìíní kan. Genesis, you are too fake. I can never reckon with you. You are too fake for my liking. I hate fake people. I hate fake people. Genesis, I hate fake people. My brother that just sent me a message. I love you so much. You are one of the best. I love you. I love you. Thank you. Ṣé ń gbọ́ mi? Genesis ti fake jù. Èmi kò Genesis máa bọ́ta. Ó máa ní afẹ́ra Sultana. Ẹ̀yin redeem ẹ bọ́ta. Ibo lẹ ti rí tí ṣọ́ọ̀ṣì ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin redeem ẹ bọ́ta. Ẹ̀yin tẹ wá láti CAC. Irọ́ ni. Ó lè ní Genesis. Ṣé gbogbo owó Sultana tẹ́ ń san fún yẹn? Tá bá pè yẹn 1,000 jáde. Bí àwọn tó ra Sultana fún wọn ju 100 lọ. Owó tó kù àpò Genesis ló ń lọ. Ṣé wọ́n ti pé Genesis sọ pé kí lè ti Genesis ti máa tẹnu wọ́n pé I am not a signatory to church account. I'm not bàbá láàárọ̀ ní Genesis ń pa. Ẹ jẹ́ kí sàwọn tó wà signatory to church account. Ọba, PA, Prophesy, Chairman àti Ṣọlá. Àwọn mẹ́ta yẹn ló wà signatory to church account. Ẹ jọ church account tí Ṣọlá bá ti wà signatory sí. Ṣé Genesis kan ló wà signatory sí yẹn? Àwa máa bọ́ta. A máa ní I don't know about church account. Genesis ó parọ́ kú, irọ́ pàyà láyà ẹ̀kú, olè. Gbogbo nǹkan ló pèsè lára, òǹdóbò.
òun parọ́, òun jalè, ó tún ṣe ṣìnà. Olè. Ẹ ti gbà tán. I'm not a signatory to church account. You are not a signatory, but Shola prophesy. Shola Oba àti chairman rẹ̀. Àwọn ló ti signatory now. Ṣé mo kò sí Genesis ló kó rẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ, because gbogbo nǹkan tó máa ń sọ yìí I need láti gbọ́. We don't need to hear about it, but you want to come out, you want to show people you are clean, you want to show people you are the best. O wá ti shoot ara ẹ lóríṣiríṣi ọ̀nà. Genesis bá má rí díẹ̀ báyìí, but ìwọ náà ló máa ń bọ́ta. Ìjọ olórí gbogbo pastor tó wà lórí Facebook tó máa sọ pé I'm not a signatory to church account, because we don't want to know. But nǹkan tí wọ́n sọ òun la lọ fìwádìí la ṣe padà wá báyìí. Ṣé nǹkan tí mo sọ yé yín ẹ máa gbọ́rọ̀ mi lọ. Ṣé wọ́n pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó sọ pé a máa ń fáwọn opó lówó, àwọn opó gbàdúrà fún mi. Genesis ká kùlù fún ẹ. Àná lè ní ẹ. Ṣé rí ẹ jẹ́ ń sọ wíwá tí Genesis wá sí orí Facebook. Determination ló bá wá sí Facebook. Genesis is desperate. Ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ ni. Bí ẹ̀ ń gbọ́ mi. Wàá fẹ́ ńlá. Obama ti wá bá mi. You chose the wrong person. O tẹ̀ kọ́kọ́ rọlá pé mo single-handedly mo bẹ̀ raise the church ẹ. O kọ́kọ́ rò pé mo single-handedly mo tún jẹ́ káwọn èèyàn fún ẹ lówó. Àyè máa wá sọ tówó o kàn mú lẹ́sẹsẹ ni o. O rò pé mo single-handedly mo tún jẹ́ káwọn èèyàn máa support ẹ. Wàá gbowó mi wàá lọ bà mí jẹ́. Wàá gbowó mi wàá sọ pé ká má fi mí sínú group èmi máa da group àdàbí tó bá gbowó mi. Ṣé ń gbọ́ mi? Genesis àwa bọ́ta. Ṣé wọn pé nǹkan tó ń sọ la fi ń challenge. Ṣé rántí? Ẹ jẹ́ kí n máa sọ lọ. Genesis ṣe mọ̀ pé tó bá ti bọ́ta, we want you to adopt. Ẹ má adopt ọmọ kankan olórí burúkú ni o. We want you to adopt our children. We want you to send them to school. Genesis ṣe wọn ń ṣe ni. Ẹ yẹ kí n sọ pàtí Genesis ń bọ̀ lórí Facebook. Ó ti bá Ọlọ́run dá májẹ̀mú àtògùn tó lọ ṣe pé orí Facebook ni ma ti kọ́lé. Orí Facebook ni ma ti ralẹ̀. Orí Facebook ni ma ti acquire a lot of things. Anybody that call me, I will block you. I will block you. Ẹ má interrupt video mi. Tó gbogbo yín lẹ ń wò mí. Stop calling me. If you call me, I will block you. And I won't unblock. Ṣé ń gbọ́ mi? Genesis ìgbà tó wá ṣe mọ̀ pé ọmọ atẹ́rọ̀ fọwọ́lé ni ọmọ ojú ọ̀rọ̀ lárí tó pọ̀ lálọ́lá yíyànnú. Owó tó ń jọ ẹ́ lójú yẹn Genesis kò já wá lójú. Kò já wá lójú olè ní ẹ́. He came online with determination. Ṣé ń gbọ́ mi? So ó ti determine. So gbogbo nǹkan tó máa ń sọ fún yẹn pé àwọn máa ń sanwó fún àwọn opó. Genesis ṣó sanwó fún ìyá ẹ̀ náà ni kó tó máa sanwó fópó. Ṣó sanwó fún ìyá ẹ̀ náà ni kó tó máa sanwó fópó. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Genesis lives a fake life. He is too fake. Very, very fake. Unconditional fake. Irrespective fake. Everything tell a tag him of fake. That is Genesis. Ṣé wọ́n ti pé jọ́ Sunday ó ṣe Father's Day. Kí lẹ sọ? Okay. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Ṣé wọ́n ti pé ìjọ́ Sunday wọ́n ṣe ó ti mọ́ mi lára, àìsí ti mọ́ mi lára. Ṣé wọ́n ti pé ìjọ́ Sunday wọ́n ṣe Father's Day. Genesis ayé ò ní dá. Àfi tí bá mọ bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ bá mi bèrè lọ́wọ́ Genesis. Ṣé Father's Day tó máa kọ́kọ́ ṣe nìyẹn ni? Why coming online to show us? You are very stupid for what you did on Sunday. You are so stupid. Ẹ mọ̀ kọ́ tó lọ ṣe. Wọ́n lọ pé gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn kan wá bá wọn join kan wá ṣe Father's Day. Genesis a ṣe Father's Day last year. Ṣó celebrate any. Even your birthday ta ṣe surprise fún ẹ. Àwọn ọmọ church ò mọ̀ pé ó máa 45 ní March ni. Èwo ló celebrate ẹnu wọn. Wọn ò fún ẹ kankan. Àbó ti gbàgbé ni. Wọn ò fún ẹ kankan. Ọpẹ́lọpẹ́ àwa ta dáwó ta fún ẹ surprise birthday níjọ́ birthday ní March. Àwọn ọmọ church ò mọ̀ pé you are a good father then. Àwọn àbúrò ẹ̀ tó sọ pé ó ṣe Father's Day fún ẹ yẹn. Wọn ò mọ̀ pé you are a good father. Wọn ò ṣe Father's Day fún ẹ. Ẹ mọ̀ kan tó ń ṣe. Ipe gbogbo yín bú mi. Ó ti lọ bá wọn pé kó máa bọ̀. Mo ń bọ̀ mo ka kíní kan sìn. Ma sọ yẹn náà fún yẹn má bọ̀ rí. Ó ti lọ sọ fáwọn àbúrò ẹ̀, ó ti lọ sọ fáwọn ọmọ church ẹ má bọ̀ kẹ́ wá support mi kẹ́ jẹ́ ká ṣe Father's Day kọ́ mọ̀ pé ẹ like mi pé mò ń tọ́jú yín. Ó ti fake jù. Genesis, you are too fake. Ìyàwó ẹ̀ náà wá ń fò kiri, ó ń fa winner mọ́ra. Orí yín burú láyé yín. Orí yín burú. Olúwatósìn Ọládélé Ògúndípè òun ni first born.
Oluwatosin Oladele Ogundipe, ọmọ bíbí inú Jùmọ̀kẹ́, òun ni first born. Why don't you celebrate your birthday with all your children? You are an irresponsible father. Genesis, Abimo wa wo ni e. Ẹ lọ wo countenance winner, inú winner ò dùn jọ yẹn. Damage control. Thank you so much. Ṣé gbogbo Father's Day tó ń ṣe ńjọ́ Sunday yẹn damage control ni. Ó wá kílẹ̀ ó fi kéèkì sí wọn lẹ́nu. Ẹ pé ràbàràbà bá wèrè ni. Ṣó ṣe Father's Day last year ni. Àwọn church ẹ tó celebrate ẹ. Ṣó fún ẹ ní nǹkan jọ birthday ni kò sẹ́ni tó celebrate ẹ because they know you are a useless father. You are just a fake idiot. Mo kàn wo ẹlẹ́yà enjoy yẹn ni. Ẹ jẹ́ ká pa yẹn tì. Sherry Genesis. Ṣé me po máa ń dáwó. Tó bá ti dáwó yẹn, ṣé gbogbo bí tó ti ń fáwọn èèyàn lówó yẹn. Àwọn máa send ẹ sínú inbox ká máa update ẹ. Ẹ mọ̀ tó ṣe update. Ó fẹ́ ká àwọn tó máa ń support èèyàn, àwọn tó máa ń fún yàn lówó bí àwọn Kokun, bí àwọn tó máa ń fún yàn lówó. Kan lè help ẹ. Ẹ máa notice pé ó máa show kíní yẹn. Gbogbo bí tí Genesis ti fún yàn lówó tó ti ní kàn wá kówó, ó máa show ẹ laughter tó bá ti preach. Ó ń bá yín ni. Ṣé ń gbọ́ mi? Ó ń bá yín ni. He is too fake. Too fake. Ṣé ń gbọ́ mi? Gbogbo àwọn ọmọ Genesis kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń put update lánàá ẹ̀yin ará Genesis tẹ́ ń sọ pé I stand with Prophet Oladele Oluki ayé yín ò ní dá. Àyàfi tẹ́ bá wọnú inbox mi tọrọ owó. Mo ti ẹ̀rọ lórí burúkú kan nu wọn. Ó ti gbàgbé ni pé wá bá mi pé Genesis ò help ẹ. Ipe àti 45 ló pé ó wà ní church Genesis ó lọ́kọ ó lọ́mọ. Tó sọ pé kí n fún ẹ lówó pé ó fẹ́ máa kọ́ṣẹ́ tailor. Ipò fẹ́ kọ́ bó ṣe ń kọ́ṣẹ́ sùtánà, ó dẹ̀ fẹ́ kọ́ bó ṣe ń kọ́ṣẹ́ tailor. Àbó ti gbàgbé ni. Mo ní ó ṣe lọ bá Genesis, ó ní Genesis kí n fi ti Genesis lẹ̀. Pé Genesis kò kí n fún yín kankan. Ipò ti sú gbogbo yín. Mo ní gbogbo nǹkan tó ń show lórí social media yẹn ńkọ́. Ó sọ pé ará àta ló máa ń ṣe fún. Ipe káwa ta wà nílùú òyìnbó ká bá dẹ̀ lè support wọn ni. Genesis ń fún ará àta. Genesis tí ń bá ti bá ẹ sọ̀rọ̀ rí kò pè mí lọ́mọ àlè. Mo ti bá Genesis sọ̀rọ̀ lóríṣiríṣi pé òun fáwọn ará àta ní nǹkan. Àwọn tó wà nínú ilé ò ní nǹkan kan. Ebi ń pa gbogbo àwọn tó ń tẹ̀lé Genesis. Genesis ò sanwó oṣù wọn. Ara ẹ̀ tí Genesis ń jẹ lówó oṣù wọn yẹ. Ṣé ẹ pé Sister Maureen play bọ̀bọ̀ kanjọ́ kan tó sọ pé Tunde Glorious. Ṣé rántí? Genesis jẹ bọ̀bọ̀ yìí lówó. Ó tún pè bọ̀bọ̀ yìí sínú inú compound ẹ̀ wọ́n tún na bọ̀bọ̀ yẹn wọ́n fìyà jẹ. 21 years ni Tunde Glorious fi serve Genesis. Ẹnu ni Genesis máa fi ń gbé wọn mọ́ra. Mo fẹ́ kọ́lé fún wọn, mo fẹ́ ra mọ́tò fún wọn. Àwọn ọmọ ṣẹ́ ẹ máa wo bí Jabi ṣe máa ń wò tó bá ti ń sọ̀rọ̀ yẹn. Ẹ máa wo containers àwọn ọmọ church ẹ̀, àwọn minister tó bá ti ń sọ̀rọ̀ yẹn. Tẹ́ bá rí gbogbo wọn bó ṣe rí. Nyama kò sí ètò ní lárí nu wọn. Chairman church ẹ̀ gan. Tẹ́ bá rí mọ́tò ẹ̀, jalo pini. Ojoojúmọ́ ló bá ń sọ lórí social media. Mo fẹ́ ra mọ́tò fún chairman mi. Mo fẹ́ ra mọ́tò fún Ladele, you are too fake. You are wicked. Ó fìyà jẹ gbogbo àwọn minister ẹ̀ náà. Àwọn minister ò ní lárí, ọba nìkan ló ní lárí nu wọn. Gbogbo minister ebi ń pa wọ́n. Gbogbo yín sọ pé kílé táwọn choir ò kì í ṣiṣẹ́. Ẹ notice pé ojoojúmọ́ lẹ máa ń ra àwọn choir ń bíṣẹ́. Gbogbo àwọn choir yẹn wọ́n ń ṣe sẹ̀lẹ̀. Ó lọ mú mi wá nínú Redeem. Ó lọ mú mi wá nínú CAC. Ó lóun máa sanwó oṣù fún wọn pé kó má lọ bíṣẹ́. Ẹ má blame àwọn choir yẹn. Genesis sọ pé òun máa sanwó oṣù fún wọn 30,000. Kò ṣe gbogbo wọn ló sọ 30,000 fún o. Ó fáwọn míì ní 20,000. Ṣé wá rí 30,000 tó ń sọ fún wọn yẹn? Ìmí ó ti jẹ lówó láti October. Ó ti jẹ mí lówó láti November. Ṣé kó mo sọ pé wọ́n máa tọrọ owó? Wọ́n máa tọrọ owó ìgbà tí ò sanwó oṣù fún wọn. Ó sanwó oṣù fún wọn, ó dẹ̀ ń fúnyàn lówó lórí social media. Irú èèyàn wo ni Genesis? Genesis go and change. You are too fake. Gbogbo àwọn minister Genesis lè bí ń pa. Ẹ lè ríyàn gidi ní church ẹ̀. Tẹ́ bá wá bẹ́gibẹ́gi, àwọn ayé ta pa wo ń ṣe bẹ́gibẹ́gi o. Yìí Genesis ni president àwọn bẹ́gibẹ́gi. Church Genesis, oh my God. Tó bá lọ bẹ̀, ìwòwò ló máa rìn lọlé. Wọ́n á rìn yẹn wòwò ni. Mo wá sọ, mo ní like pastor, like followers. Like pastor, like members. Wọ́n tọrọ kú. Wọ́n tọrọ kú. Ọmọ máa pọ́n ilé ni. Ẹ wá jókòó síbí. Wọ́n tún máa choose ibi tó máa jókòó sí o. Wọ́n máa dìde fún ẹ. Ìyá arúgbó lè dìde fún ẹ tó wọ́n mọ̀ pé ó máa tọrọ owó lọ́wọ́ ẹ. Mo dìde sọ fún àǹtí mi kan ni kó má lọ ṣọ́ọ̀ṣì mo gbà tí ẹni ohun tó ń bá lọ bẹ́ẹ̀ wọ́n máa gba owó lọ́wọ́ òun ṣá ni. Mo ní kó má lọ mọ́. Mo ní kó máa wọ online. Abeg gbọ́ mi. Genesis, why are you coming online to tell the world what you are not?
ṣé gbogbo education tó sọ pé ó support choir yẹn irọ́ ló ń pa ọmọ kan ṣoṣo ẹwà èyí tí Samuel náà ń do ṣé láì gbogbo àwọn ọmọ tó wà nílé yẹn wọn ò ní ṣẹ́ wọn lábọ̀ wọn tún máa dóra wọn like father like follower gbogbo àwọn tó tẹ̀lé wọn respect ẹ̀ because ó ti ṣe ìdọ̀tí sí wọn lọ́wọ́ lóríṣiríṣi ó ti ṣèrànù sí wọn lọ́wọ́ gbogbo ọlọ́mọ ẹni tó ń dó gbogbo ọlọ́mọ girlfriend ẹ̀ motherless wo olórí burúkú ni ṣe rí motherless baby yẹn ṣe mi pààrọ̀ ló máa ń gbowó lọ́wọ́ ẹ̀ ṣe rí gbogbo àwọn account tó ṣí yẹn àwọn tó tẹ̀lé Genesis ló ṣí account yẹn ẹ̀yin ò ṣe ibi tẹ́ bá ti fúra ṣe rí kí Genesis arrest wọn rí ó máa lóun lè arrest wọn o kọ́ máa sọ pé òun fìyà jẹ wọn ẹjọ́ ẹni tó bá jalè tó ń borúkọ yàn jẹ́ ẹ̀dẹ̀ mú lóòótọ́ ṣe bẹ́ẹ̀ máa arrest ẹ̀ máa mú fọ́lọ́pàá ni Genesis ò kí mú wọn fọ́lọ́pàá Genesis gangan àtàwọn ọmọ tó ń tẹ̀lé lọ ń ṣí kinní yẹn ó kàn ń parọ́ ni tẹ́ bá ti ká wọn mú wá sọ pé wọ́n ti scam o wọ́n ti hack fóònù o olè 419 ọmọ àlè olè ọmọ játijàti ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ scammer watch ẹ jẹ́ kí n mọ DS block ìsọ́rọ̀ ayé Genesis wo nǹkan tí máa fojú ẹ̀ rí ọ̀rẹ́ kí n máa sọ pé mi yọ. HNG lórí burúkú èlò launch on HNG fake miracle mo ti sọ yẹn fún yín Sunday ṣe gbogbo somebody is here ó wọṣọ pink Genesis mo fi ń ṣàpẹrẹ ń jọ Sunday tó má ti dé church ṣe pé ó máa ń ṣẹ̀sìn àwọn olórí burúkú ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n wà ní church floor wọn ò ní wọ sùtánà aṣọ ara náà máa wọ̀ tẹ́ bá ṣe ń dé as èèyàn tó wá sí church àwọn tó ṣiṣẹ́ fún wa ní church floor wọ́n ti fọgbọ́n wá jókòó tí yín àǹtí ṣẹ́yìn náà wá síbí ni mo ti gbé pé bàbá yìí máa ń ṣiṣẹ́ iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ó máa ń ṣe lóòótọ́ àti bólẹ̀ ti wá àwọn èèyàn ti sọ bí táwọn ti wá àti bólẹ̀ ti wá àwọn èèyàn ti sọ bí táwọn ti wá wọ́n ti sọ gbogbo ẹ̀ kí ló gbé yín débí meanwhile ẹni tó jókòó tí yẹn lára àwọn tó ṣiṣẹ́ fún ìbọn wọn ní wọ sùtánà kí ló gbé yín débí ọmọ mi ni ìyá mi sick lọ́spítù kíníkan mo dẹ̀ láì láti mọ̀ yín o Oǹdó náà lèmi náà ti wà irú similar problem la ní ṣé ń gbọ́ mi meanwhile ó ti fọgbọ́n gborúkọ ẹni yẹn òun ló ń ṣiṣẹ́ fún o wọ́n ti gborúkọ ẹni yẹn ti fọgbọ́n orúkọ ẹni yẹn sétí ó ti wọ kọ́lọ́ aṣọ tó wọ̀ ṣó ti yé yín wọ́n máa wá padà lọ fún Genesis láwọn orúkọ yẹn òun ló máa sọ pé somebody is here ta ló ń jẹ́ ẹ jẹ́ kí n lọ sóńdó Genesis ká kúlù fún ẹ kò sẹ́mi mímọ́ tó ń ríran bẹ́ẹ̀ yẹn ẹ̀mí mímọ́ kankan ríran bẹ́ẹ̀ yẹn can I prophesy can I go deeper ṣé mo bí tí go deeper ti wá gbogbo yín tẹ̀ ń sọ go deeper tó bá ti ń dó ṣọlá òun gọ́gọ́ ló sọ lé fún mi o tó bá ti ń dó ṣọlá a máa ní can I go deeper ṣọlá máa ní go deeper tó fi ń dóra wọn nù yàrá òun ló wá ń sọ nínú ṣọ́ọ̀ṣì fún yín can I go deeper Genesis ọlọ́run ò pè rárá òun ló pè rà Genesis stomach infrastructure prophet ẹ bá mi type ẹ Genesis stomach infrastructure prophet can I go deeper nǹkan tó máa ń bá ṣọlá sọ lórí bẹ́ẹ̀dì tó bá ti wà lórí bẹ́ẹ̀dì yẹn can I go deeper tó bá ti ń dóra wọn go deeper ó ṣọ̀rọ̀ nu Bible lo tó bá ti ń dó ṣọlá ni can I go deeper ń bọ̀ ó jí òkú dìde ta ló sọ pé Genesis jókòó dìde ṣé ká lọ gbókù wá sí ó jókòó dìde coronavirus gan kò lè kí ẹ olórí burúkú ó yá ayí àwọn èèyàn gbàdúrà coronavirus òun gbàdúrà atomic prayer ìsọnù nǹkan tí mo tó ń ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn can I go deeper yẹn kò ṣọ̀rọ̀ church inú yàrá ló ti ń ṣẹlẹ̀ tó bá ti ń do ṣọlá ni can I go deeper ṣọlá náà ní go deeper can I go deeper ó máa go deeper ni so go deeper yẹn ló gbé wá sínú church can I go deeper papa ẹ bá mi kọ can I go deeper ẹ̀yin tẹ́ bá ń dóbò dáadáa tẹ́ ní boyfriend tẹ́ ní girlfriend ẹ bá ti ń dóyàwó yín can I go deeper yẹn it's not biblical slang òun àti ìyàwó ẹ̀ ní nínú ilé tó bá ń dóra wọn so òun náà gbé wá sí church ó ti sọ́ọ́rì bí ìrántí ni ó ti sọ́njẹ́ ọkọ̀ rí pé go deeper ló bring Ezel sáyé ipe dídó tóun ń do ṣọlá tó go deeper ló bring Ezel sáyé ṣe pé tí yorùbá ti ń sọ̀rọ̀ jù ibi ọ̀rẹ́ láti máa pick nǹkan tó ń sọ ìtọ́jú ẹ̀yìn òkín current lọ́jọ́ Genesis ni gbogbo nǹkan tó sọ lórí chat ẹ̀ látijọ́ tí mo ti ń follow ẹ̀ máa sọ fún yín ṣé nǹkan tí mo sọ yẹn yín
a máa ṣe nǹkan ẹ wò can I go deeper go deeper yẹn wọ́n wá gbé wá sórí church ẹ pọ́ lọ́n kò sùúrù anyway àti kẹ́mi ní go deeper máa ṣẹlẹ̀ lálẹ́ ṣé ń gbọ́ mi so ebi ń pa gbogbo àwọn tó wà nù church ẹ̀ wọ́n rí rádaràda òótọ́ lọ́la Máyọ̀wá sọ lánàá òótọ́ lọ́la Máyọ̀wá sọ pé ebi ń pa wọ́n rí rádaràda ẹ̀rí tó máa sọ pé kọ́ dáwó ìjọ kan mo pé náà mo ní Genesis wáyé tó ṣe máa ń sọ tó máa dáwó tó máa sọ pé kọ́ máa mówó lọ ẹ mọ̀ nǹkan tó sọ fún mi ni ó lè lọ Lọ́ndà ó ní bí ṣọ́ọ̀ṣì wọn ṣe pọ̀ tó yẹn ó ní bí èrò lónìí o èrò ní Genesis ní kò ní yàn. àwọn ọmọ ìlú òyìnbó yìí máa ń fa ìṣà àwọn ọmọ obìnrin ìlú òyìnbó wọn máa ń fine wọ́n bá ṣe fine ẹ wò jí wọn wọ́n ṣèpù wọn dẹ́fọ̀ ayé jẹ́ ṣèṣì jẹ́ block. ṣé ń gbọ́ mi ṣé wọ́n ti padà Máyọ̀wá sọ pé gbogbo ṣọ́ọ̀ṣì ẹ̀ kò séyàn gidi ń bẹ̀ mo ti pè ìyàwó Genesis rí mo ti sọ fún mo ní Genesis mo ní ìyá Ezel ẹ jẹ́ lọ gbàdúrà dáadáa èrò lẹ ní ṣọ́ọ̀ṣì yẹn lẹ́yìn ẹ mà wá ta máa ń ṣe nǹkan tí Genesis bá ti wá rí àwa aráàlú òyìnbó ta wá sí church ẹ̀ ó máa sáré take advantage ó lè ṣe altar call 250 ó lè ṣe altar call 1 million ó lè ṣe altar call parọ́ ó máa ń gbé fóònù ó máa ń gbé fídíò wálẹ̀ ní tó bá ti tó time yẹn ó máa cut off tó máa cut wa off lórí mídíà yẹn wọ́n yìí ń ṣe sí lọ o wọ́n ní PSO wọ́n ní cash machine tó fi ń gba owó tó bá ti cut yín off wọ́n cut yín off ni o ẹ̀sìn yìí ń lọ nu church ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́ lọ ṣé wọ́n ti pé ẹnu Máyọ̀wá sọ pé wọ́n ní nǹkan kan church yẹn àwọn bí ìyá elépo ìyá aláta ìyá onímagí àwọn ìyá ní hairdresser àpótí kìíní kan hairdresser Olúwaṣeun fún mi corner shop àwọn tó ń ta wòsíwòsí àwọn tó ń san £100 per year fowó ṣọ́ọ̀bù àwọn ló kún ṣọ́ọ̀ṣì ẹ̀ pé ojoojúmọ́ ló ń lọ ṣọ́ọ̀ṣì because wọn ò níṣẹ́ ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn tó ohun ẹ̀ lákọ́kọ́ máa ń wò Genesis àwọn ṣọ́ọ̀ṣì ò níṣẹ́ so ibẹ̀ yẹn lórí gbogbo wa ò ti pé ṣé ibẹ̀ yẹn lè sọ mọ́ pé ó ń ṣe oògùn ṣé pé àmì kan lára ipe ẹ̀ńtà fẹ́ bá lọ Genesis kọ́ máa ń fi ẹnu sọ ni ìwọ notice kan tó máa ń sọ ìwọ tí mo ti rí ìran sírí tí ìran yẹn dẹ̀ ṣe bọ́ síta orí ìran lóòótọ́ Genesis owó ẹjú ni Genesis èmi sọ fún ẹ pé owó ẹjú ni hallelujah ò kí ń jíṣẹ́ ò kí ń jíṣẹ́ Genesis gbàgbé bó ṣe happen inú sẹ̀lẹ̀ lọ bí mi sí hallelujah ìbẹ́ sí ní àwọn màlìkànà nǹkan sí ọmọ ẹ̀mí ìlọ́wọ́ àárí ọmọ ẹ̀mí ìlárin àwọn agíjú ẹ̀mí àní pé ìkíáwó nígbà tí àbíọmọ ẹ̀mí ìsínú ìjọ ìmímọ́ àní akínú ìkílóṣe ìtiwọ́ ìkí òsẹ́lẹ̀ ọlọ́run èmi ọba aláyé ìmọ̀ ọmọ ẹ̀mí àní àríwọ̀ láàrin àwọn ogun ọgọ́ lọ́gọ́ màlíkà ọmọ ẹ̀mí ìníbáyọ̀ àní ìkómú òmù ìmọ́lẹ̀ ìméje ìdá ìméje àní ìkófí ìyí eléyìí ìpọ́ eléyìí ìpọ́ àwọn máa kọrin ìṣẹ́gun ìwọ yíyó wàlọ́p yíbá àwọn agbègbè ìméje ìwọ̀n mú àbọ̀ àbẹ̀lẹ̀ abẹ́là yíyó wọ́n fi inú ìwọ ọmọ ènìyàn ìlara àlàáfíà ìfún mi o. Genesis ká kúlù fún ẹ ṣé ibi tẹ́ bá ti mọ̀ pé Genesis ń ṣe fèkì ẹ lọ bí gbogbo àwọn wòlíì ṣẹlẹ̀ wòlíì ò ní ríran sí yín kó ìmọ̀ sọ fún yín pé òun rán sí ìran tó ń rí sí yín ní ọdún kan sẹ́yìn òun rántí ẹ jẹ́ kí n sọ fún yín. I am born into the prophetic church. Genesis, I challenge you. Oh, ni kure. Genesis, let me tell you now. Ẹ lọ bí gbogbo àwọn wòlíì ṣẹlẹ̀, àwọn tó ṣe tẹ́lẹ̀, ẹ̀yin wòlíì tẹ́ wà lórí line. Prophet Ellen, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́kọ́ nǹkan tí mo sọ yìí. Wòlíì ṣẹlẹ̀ tó bá ṣe ń jíṣẹ́ tó yẹ lọ ṣe máa ń múwèé sẹ́gbẹ̀ tó máa ń kọ sílẹ̀. Nǹkan tí wòlíì bá ti sọ tó bá ti lọ síwájú, tó bá ti pé 5 minutes kò ní àfi tó bá wà nú ẹ̀mí tó àwọn ogun ọ̀run wọ́n fi ń wọ́n ni ó ti lọ sí spiritual realm
Genesis àwọn máa sọ pé òun jíṣẹ́ fún ìyá kan ní last year òun sọ pé ó máa ṣe kíní kan Genesis kò sí ṣẹlẹ̀ tó wọn kì í rántí agbára ẹ̀mọ́ mímọ́ ni Genesis ibẹ̀ ni mo ti kọ́kọ́ mọ̀ pé you are fake. Ẹ bá mi pè àwọn wòlíì tó ní ìmọ̀ bí àwọn wòlíì nígbà yí ọ̀ṣọ́fà àwọn tá fi rán kò ń ṣe àwọn tó fi rán ra wọn. Genesis máa wà lórí stage ó máa sọ pé ọba ṣó rántí ìyá kan tí mo jíṣẹ́ fún ìjọsí tí mo sọ pé máa lọ sí ìlú òyìnbó ṣó rántí ìyá kan tí mo fún lówó ní 6 months ago tí mo sọ pé ọmọ ìfẹ́ kú Genesis ó fẹ́ kú ṣe ti fẹ́ kí n go deeper ni hallelujah 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 Helio ogunlọ́gọ̀ àwọn màlìkà ogunlọ́gọ̀ àwọn ìmàlìkà ogunlọ́gọ̀ àwọn ìmàlìkà hallelujah hallelujah ibẹ̀ sí ni laba gan pa one flag Genesis stop flagging olórí ibu ó lè relé flag bó bá flag máa padà wá mo ráyè tẹ̀ ni mo gbadé off lẹ́ni ni mo gbadé off ni thank you aunty Wunmi a true celeb Genesis máa ń rántí iṣẹ́ ọdún mẹ́ta iṣẹ́ ọdún mẹ́wàá ta ló ń ṣe irú ẹ̀ ẹjọ́ ẹ̀yin celeb wà lórí kíní ẹ bá mi top up lọ́rọ̀ bàbá Gaddafi ẹ bá mi top up Prophet Elin Ogundipe ẹ bá mi jáde kẹ kọ̀ǹkọ̀ nǹkan tí mo sọ yìí ẹni láyé ìtòyè lọ ṣe máa ń múwèé iṣẹ́ tó máa ń kọ sílẹ̀ Genesis ibo ló ti gba ẹ̀bùn ẹ̀mí mọ́ tiẹ̀ Genesis máa sọ fún yín pé ọba àwọn ọba yẹn ọba parọ́ kú ọba ọmọ máa sọ yes sir it's true sir yes sir ẹjọ́ ń parọ́ ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ ẹ jẹ́ ká máa lọ ẹ má yẹ kí n wọnú ẹ̀mí ìyẹn tún lọ bẹ́ẹ̀ o àwọn tó wà nù ṣọ́ọ̀ṣì Genesis fún èèyàn ní anytime tí Genesis bá ti fún èèyàn ní owó ẹbí máa ń pè masters àwọn church ẹ need help because personally ọmọ wa ń bá mi wọ́n ní fún àwọn olówó power àwọn ìtorí ẹ̀ ni mo ṣe mọ̀ pé wọ́n need help tí Genesis fún wọ́n sọ fún Genesis ni pé bóyá àdéhùn nìyẹn Ọlọ́run ò rọrùn sí wá scam wa lórí basi kò lè fi ń pariwo sí mi létí tó bá fún wọn lówó ṣe wọ́n ti pé tó bá ti ń fún wọn a sọ pé ẹ lè support òun o ẹ lè support òun o ẹ lè fún òun o ṣe ń gbọ́ mi ebi dẹ̀ ń pa Genesis ẹ kí ó ní ẹ wojú àwọn àgbààgbà kò sí ètò níṣẹ́ tó máa sọ pé wọ́n ń talẹ̀ that